Praise the Lord. You see, nobody is here. It's only few people, even though they don't know how to say praise the Lord and what is the next. Well, we are continue with what we are doing. As we told us, we're in the war front and we try our best to inform us both what we need to know as a child of God in this battlefront that Nigeria is. So I believe that some of us will not mute and will not even speak. So don't disturb the program. Check your phone and see that there's dot on your left side, so that if you see everybody, it will be like left side, but it's in the right side. So you see something is signal of your mute, so that you will not disturb the program. And the first thing that we are going to look is this, which will be our topic. We appreciate, or for me to say it in Yoruba, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo jùlọ tí ó gbàdúrà wa. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn tá a gbọ́ nípa àwọn tó wà ní Kayama, wọ́n pa 200 ọkùnrin wọn nítorí pé wọ́n gba ẹ̀sìn ìwàásù tí àwọn alákatakítí gbé wá, ó sì fún wọn ní ikú òjijì. Àwọn ọkọ àtàwọn ọmọ kéékèèké tán ti bàlágà tí wọ́n ti ń di ọkùnrin lọ, gbogbo ni apá wọn, asowọ́ wọn sẹ́yìn bíi asowọ́ wọn sẹ́yìn, aso wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń so ewúrẹ́, màálù, àgùntàn tó bá fẹ́ pa ẹran léyá, a sì pa wọ́n nípa ẹran léyá. Bí Abraham ti fẹ́ ṣe fún Isaac ńgbà yìí, tó Ọlọ́run ni pé kó fi ọmọ ẹ̀ rúbọ. Dípò tí wọ́n bá máa fi rúbọ, Ọlọ́run wá ṣe ohun ìyanu, ó wá mú àgbò sílẹ̀. Àwọn mùsùlùmí ti máa ń ṣe ìrántí ẹ̀ di òní lónìí, ṣùgbọ́n kìrìsìtẹ́nì kì í ṣe ìrántí ẹ̀ mọ́, nítorí pé Jésù ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórí àgbélébùú, so ó ti mú kúrò, so kò jẹ́ kí kìrìsìtẹ́nì máa ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn. So nǹkan kan ni wọ́n wá ń ṣe ni pé àwọn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bóyá yẹn ló dẹ̀ wá fa kí ayọ̀ àyọ̀jù kó dé bá wa o. Well, no matter nǹkan tó wá kò jẹ́ ṣá, a lọ máa wo gbọ́ àwọn ìròyìn yẹn. Ẹni tí àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ nípa ti Kayama, ó ní ẹ jẹ́ kí n fi hàn wá, so bóyá a lè rí. Àwọn tí wọ́n kó lọ ní wọ́rọ̀ ni o, ní Ọlọ́run ti ṣèyanu tó ti dá padà yìí o. Gómìnà wọn ní Kwara, wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi níbẹ̀ o. Àwọn èèyàn wọn, wọ́n ṣàlàyé bí wọ́n ṣe gbé wọn, ṣẹ́rí bọ́n ṣe ń rìn, ṣẹ́rí pé èèyàn ò bá nọ́mà mú, ṣẹ́rí bọ́n ṣe rò. Wọ́n fẹ́ ṣòójú wọn, ló jẹ́ kán sẹ́ńsọ̀ ẹ̀. Lóòótọ́ ni wọ́n sunkún, ṣùgbọ́n ọjọ́ akúnìkọ́lélé ọjọ́ ayọ̀ ni pé wọ́n padà sí ilé ayọ̀ tó láfíà. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn kọ́ ni ó padà gẹ́gẹ́ bí a ti gbọ́. Wọ́n a dúpẹ́ fún àwọn tí a rí, kò sí bí a ṣe ní rí àwọn tí bóyá nínú àìsàn àbínú kankan, àmọ́ àbọ̀ṣẹ́rẹ́sẹ̀ ènìyàn bó ṣe rí. Ẹni tí ẹ̀ṣojú rèé. So a dúpẹ́ Ọlọ́run. Ká gbọ́rọ̀ tí ó sọ fún wa ń sìn, ká gbọ́ nǹkan tó ló ṣẹlẹ̀. Kí a tó gbọ́ ọ̀rọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ìyẹn ní tí gọ́vnà máa sọ, nǹkan tí tó ń sọ fún wa ni pé ní Kayama o, a rí àwọn yẹn bó ṣe rí. Nígbà tí a bá tún padà sẹ́yìn, tá a bá lọ play ẹ̀ fún wa, a lè tún wò dáadáa.
so ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yẹ a máa rí wò tó bá yá. Mo rí pé there's a little problem pé a rí wò dáadáa. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu gómìnà wọn gangan fún rẹ̀ nǹkan tó sọ. People and government of Kwara State, I extend a profound appreciation to President Bola Ahmed Tinubu, the Commander-in-Chief of the Nigerian Armed Forces, and we're truly grateful. The President has paid special attention to Kwara, and each time I went to him to seek assistance, he has swiftly responded. Initially went to him when things were getting bad. He directed. Ẹ jẹ́ kí n dá dúró ńbẹ̀ yẹn. Ó ń sọ fún wa wípé ìyẹn àwa tí a bá gbọ́ nǹkan tó ń sọ ní èdè Yorùbá. Ó ní ọ̀pọ̀ ìgbà ló ń lọ bá Tinubu ní Àbújá tí òun dẹ̀ ń bá ń sọ̀rọ̀ nípa àwọn ará Kayama. Ìyẹn ní 176 tí ó wà níbẹ̀ ní ọmọdé, ẹ̀ǹkan ọmọdé ni wọ́n àtàwọn obìnrin wa. Wọ́n dẹ̀ náà ti ṣe wòlímà fún wọn, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ lẹ́nu ẹ̀, torí ìbéèrè kan tí a kọ́kọ́ fún sọ́kàn ni pé ṣé lọ́fẹ̀ẹ́ ni, ṣé owó náà ná, àbí báwo ló ṣe ṣe tó fi rí bẹ́ẹ̀, ṣé kàn sanwó àbí ọ̀nà wọn ló gbé gbà. Ìyẹra wà ní ọkàn wa tó dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ni pé a máa rí ọ̀nà tí òun fúnra ẹ̀ máa fẹ́ náà sọ pé kì í ṣe bẹ́ẹ̀ o, pé níṣe ni ìyanu ló ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń sìn kó tẹ̀síwájú sí bí ó ṣe ṣàlàyé ààrẹ. People and government of Kwara State, I extend a profound appreciation to 1,000 men, and we still have about another 1,600 men in training. I still went back to Mr. President. He directed the establishment of the Operation Savannah Shield. Well, I also still went back to Mr. President and kept pressure to make sure Kwara was safe. And you all know that the 9th Brigade of the Nigerian Army has been established in Kwara State. Not just the 9th Brigade, sorry, 9th Division of the Nigerian Army. Now, aside from that, we have a brigade, the 22nd Brigade is moving to Bodisadu. And then aside from that, we have 5 battalions, one in Kosoboso, one in Kayama, one in Umaro, one in Pateki, and one in Illumina. A rí i pé ó ń ṣàlàyé fún wa àwọn èèyàn tí ó ti bọ́ lọ́wọ́ wọn àti iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ń bẹ̀, pé Tinubu ti gbìyànjú gan o. Ó ń dúpẹ́ lọ́wọ́ Tinubu ni fún àwọn ohun tí ribiribi tó ti gbé ṣe, pé Tinubu ó gbìyànjú fún wọn, ó fún wọn ní ìtúsílẹ̀. Nígbà tó tú wọn sílẹ̀ hàn sanwó, bóyá bọ́n ṣe ṣe ti àwọn tí ó wà ní igbó Ọ̀yọ́ Park, bóyá bẹ́ẹ̀ náà ṣe lu ọgbọ́n yẹn a mọ̀, ṣùgbọ́n tó bá yà máa tún máa gbọ́ síwájú sí. Ṣùgbọ́n nǹkan tá a kàn mọ̀ ń bẹ̀ ni pé ó ní nísìn ó ti kó àwọn ọmọ ogun tí oríṣiríṣi àwọn ọmọ ogun tí ó jẹ́ aṣọ́gbó tí Niger ti ní, wọ́n dẹ̀ ti ní ní Katsina, wọ́n ti ní ní Southern ní Kaduna, torí pé àwọn mùsùlùmí tí ó jẹ́ ẹ̀sìn alákatakítí yìí tó ń pa àwọn èèyàn, wọ́n ti wá sọ kíní yẹn di business, tó jẹ́ pé gómìnà ìlú wọ̀nyẹ àwọn gangan wà nínú ẹ̀. Àwọn tó yẹ pé wọ́n wà ní House of Assembly, àwọn kankan wà nínú wọn. So ẹ rí i pé ó máa ń jẹ́ ọ̀pọ̀ ìgbà ìkan lára àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọ̀gágun tó ti fẹ̀yìntì, òun náà máa ń sọ, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn mọ̀, òun lè wá láti kà wọ́n tí gbogbo èèyàn mọ orúkọ wọn. Wọ́n náà wà nínú government, nínú parliament, nínú iṣẹ́ ìránṣẹ́ ìṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Torí ẹ̀ ó ní òun ò ní lè máa kà wọ́n fún wa mọ́, pé gbogbo ala ti gbọ́ àwọn orúkọ yẹn ti sọ, ẹ̀kan má dẹ̀ retí òun kó máa sọ. Ìyẹn ni ọ̀gágun Kúnlé or whatever.
tó bá ṣe à á pílẹ̀ fún wa tí a máa gbọ́. Ó tún wá tẹ̀síwájú, ó wá ní pé nítorí náà Tinubu ti wá lo gbogbo ọgbọ́n àwọn statistic ọgbọ́n ni ó wá gbé kalẹ̀. Kí sì ni àwọn ọgbọ́n statistic tó lò ní pé kí àwọn sójà tó yẹ pé wọ́n pọ̀ àtàwọn tó yẹ pé wọ́n ti wà ní ẹnu ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́, ó ti kó wọn láti jagun pé ní gbogbo agbègbè ìlú Ìlọrin, ìyẹn ni ní Kwara, ó ti kó àwọn ọmọ ogun síbẹ̀ bìbà tó bẹ̀ gẹ́ tó yẹ pé kò ní sí ọ̀daràn tá lè wọlé sí ìlú wọn mọ́. Ẹ dẹ̀ rántí pé ìjà ẹkùn náà, ìyẹn ni ìrù ẹkùn, òun náà ń ṣiṣẹ́ lọ ńbẹ̀, òun ló kọ́kọ́ dá wọn padà. So Tinubu ti ń dá gbogbo ọgbọ́n tó lè dá. Ọlọ́run sọ ń lò fún wa ní orílẹ̀-èdè yẹn, pàápàá jùlọ ó fi ń dá àwọn èèyàn padà, àwọn tán ti kó lọ. So torí àwọn tí wọ́n bá ti ń ṣiṣẹ́ burúkú yẹn, wọ́n máa tracking àwọn family wọn, wọ́n máa jí àwọn family wọn kó. Tó bá ti jí wọn kó, nísìnyí gbogbo wọn ti ń káwọ́ sókè o, àti àṣemọ́ o, á kó ọmọ wọn àti ọmọ kan ọmọ ọdún 11 ni, òun náà wá bá wọn káwọ́ sókè pé òun ò ṣe agbésùnmọ̀mí mọ́ o, òun àti ìyá àtàwọn àbúrò ẹ̀ gbogbo wọn wá. So ọ̀nà dẹ̀ máa kó wọn sí inú gbàgà, èyí tó yẹ pé kì í ṣe pé bẹ́ẹ̀ pa ń fìyà jẹ wọ́n, ìyẹn ni pé à ń rehabilitate wọn. So ìyẹn ni pé à ń tún fún wọn ní second chance. Àwa èèyàn á ń rò pé ṣé kìí ṣọgbọ́n náà ń dá yìí tí a ní pé wọ́n dá wọn padà sí inú ìgboro, tó wọ́n ti mọ̀ wípé tí wọ́n bá ti mú wọn bẹ́ẹ̀ yẹ tán ti kó wọn, wọ́n máa pa wọ́n tàbí kí wọ́n tì wọ́n mọ́lé. So wọ́n á tètè káwọ́ sókè. Ìyẹn ni nǹkan tí ó ń ṣẹlẹ̀. Bóyá statistic ọgbọ́n ni àwọn gbésùnmọ̀mí ń dá wọ̀nyí, torí pé bọ́n ṣe ń ṣe kinní wọ̀nyẹ, àwọn family ẹlòmíì nínú wọn ó mọ̀ sí. So ẹ jẹ́ ká tẹ̀síwájú kí a tún gbọ́ ìmíràn àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ tí à ń gbọ́ nípa ẹ̀. Arákùnrin kan wà tó yẹ pé ó máa ń sọ òkóṣà ni, ó máa ń jẹ́ kí a mọ àwọn àṣírí nǹkan tí ó ń lọ ní ìlú, ó máa ń ṣàlàyé ẹ̀ fún wa. So nísìn ó fẹ́ ṣàlàyé nǹkan kan fún wa tí a ò mọ̀ nípa ohun tó ń lọ lórílẹ̀-èdè wa. Ẹ jẹ́ ká play fún wa. Mosques are included, meaning the government will start controlling the churches. But this is where it is getting interesting, because no one is talking about this. In Sharia law, that is the law that Islam is beckoning on, it is enshrined in Nigeria Constitution. So this law will not affect Sharia law. It will not affect Islamic religion, because there is already a constitution guiding them, which is enshrined in Nigerian Constitution. Nobody is telling you this. Then it is going to leave other religions, including Christian, vulnerable for that constitution. So I don't know whether you are getting this. I listened to this lawyer, is it the Ojinaka? He explained everything very fine, but he did not look into the angle that this law will not control Islam, based on they already have a Sharia law which is enshrined in Nigerian Constitution. And the law says that for you to amend the Sharia law in Nigeria, you need two-third states in Nigeria to say yes, go ahead. You need two-third majority in the House of Assembly, and you don't have it. You don't have that two-third to remove that Sharia law. So the law is not going to affect Sharia law, but it is going to affect every other law in Nigeria. Arákùnrin brother wa Okosha, ó ń ṣàlàyé àwọn nǹkan fún wa. Ó ní àwọn òfin kan fẹ́ gbé kalẹ̀, wọ́n dẹ̀ ti ṣe kan, wọ́n ti ń ṣe wọ́n lọ́wọ́ lọ. Ṣùgbọ́n arákùnrin tí ó jẹ́ lọ́yà tí a máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ nísìnyí, ó nígbà tó wá ń ṣe àwọn àlàyé lórí ẹ̀, ó ní ó gbàgbé láti ṣe nǹkan kan, pé àwọn nǹkan tó ń sọ fún wa yẹ òótọ́ ni o, nǹkan tán fẹ́ ṣe nìyẹn. Ìyẹn ni pé àwọn Fúlàní tó yẹ pé àwọn ló fẹ́ kí Nàìjíríà di ìlú Fúlàní, tí wọ́n fẹ́ mú gbogbo àwa dídú
àwọn ọmọ onílẹ̀ Nàìjíríà ìyẹn ni pé àwa ọmọ onílẹ̀ tó máa mú wa kúrò. Wọ́n wá ṣe òfin kan tí ó máa darí wa tó bá di ọjọ́ iwájú, ṣùgbọ́n nígbà tán tí ń ṣe lọ́wọ́ yìí kò sí bí a ṣe lè win ní tàbí kí ó jẹ́ pé àwa ni a máa gba ògo bí àwọn mùsùlùmí tó jẹ́ pé alálùbáríkà, ìyẹn lẹ́sìn mùsùlùmí tó jẹ́ pé wọ́n jẹ́ èèyàn dáadáa tọ́jọ́ ọmọ bíbí Yorùbá ṣe ń pé ní òkè ọya wọn gbà wọ́n sí mùsùlùmí. Àwọn yẹn ni ẹlẹ́sìn tó dáa, ṣùgbọ́n tó bá di ọjọ́ iwájú a rí pé òfin àwa máa wá sínú òfin. Wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ báyìí ń sìn tó bẹ́ẹ̀ gẹ́tẹ́ pé a mọ̀ wípé a ti ń kó ara wa sínú yọ́yọ́. Wọ́n ṣe 1999 constitution ló ń try láti ṣàlàyé fún wa bọ́n yẹn ṣe níwọ̀nyí tó yẹ pé kìrìsìtẹ́nì sọ̀rọ̀ nísìnyí gẹ́gẹ́ bíi ti àpẹẹrẹ a rí pé àwọn bishop àwọn kan wọ́n bẹ̀ sí ń dìde wọ́n yarí pé a máa sọ̀rọ̀ nínú mọ́tò, a máa wàásù nínú mọ́tò, ṣùgbọ́n látìgbà tí kì í ṣe pé wọn ò mọ̀ pé constitution Nàìjíríà ti 1999 yẹ pé fake ni, kò síbi kankan tó sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nì bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dákẹ́, wọn ò gbí, wọn ò sọ̀rọ̀, wọn ò dẹ̀ sọ fún àwọn èèyàn. Gbogbo àwọn pásọ̀ wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ o, ṣùgbọ́n ìgbà tí wọ́n á fọwọ́ kàn wọ́n ní egbò ń sìn, wọ́n á bẹ̀ sí ń jà fìtàfìtà, a máa wàásù nínú mọ́tò, a máa ti gbá, ẹ máa kó gbogbo àtìmọ́lé ní kíníkan. So orú ẹ̀ náà ti ń ṣe lọ́wọ́ yìí tí wọ́n fẹ́ ṣe òfin bóyá àwọn èèyàn send owó láti òkè òkun fún ìrànlọ́wọ́ ìjọ, owó yẹ kì í ṣe owó ṣọ́ọ̀ṣì yẹn o. Àwọn tó lówó ni owó yẹ ó máa wá sápò ìjọba, ó ti ṣe kó wá sápò anybody. So wọ́n máa ṣàlàyé fún wa. Ó ń try láti sọ fún wa pé nǹkan tó ń lọ ní Nàìjíríà ń sìn àwa èèyàn àmọ́ àfúnra. Tí wọ́n bá ti gbé Zaria dẹ̀ ti wọlé, ó ní nǹkan kan láà mọ̀, ẹ̀sìn mùsùlùmí ó ní ìdábòbò, ṣùgbọ́n ìwọ ni NGO, ìwọ ni ẹgbẹ́kẹ́gbẹ́ tí èèyàn bá ń ṣe tàbí ẹni tó ń ṣòwò ní àǹfààní fún owó ara wọn. Gbogbo nǹkan tó bá ní, èèyàn tó bá jẹ́ nǹkan tó bá ní, ò ní àǹfààní láti sọ pé property ẹ̀ lélẹ́yìí, torí pé kí ni àwọn ẹlẹ́sìn ẹ̀ máa gbà lọ́wọ́ wa, àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o. Ṣùgbọ́n ẹ̀sìn mùsùlùmí nìkan ló máa ní opportunity nítorí pé ó wà nínú òfin Sharia law. Ìyẹn ni pé nínú Sharia law tí ó yẹ pé wọ́n gbé kalẹ̀ yìí, ó ti wà nínú ìdábòbò nínú constitution wa ti 1999 tí à ń lò lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ pé Abacha ló ṣe pẹ̀lú àwọn bíi brotherhoods, àwọn ìyẹn náà wá ń di wọn. Àwọn tá bá ń sọ nípa àwọn olórí Nàìjíríà tó jẹ́ àwọn mùsùlùmí, gbogbo náà kóra wọn jọ, àtàwọn lọ́ọ̀yà àwọn tó ń jọ ṣe kínní ẹ̀ ní Bòkẹ́lẹ́ náà fi ṣe, tó jẹ́ pé kò sẹ́ni tó mọ̀ sí, àwọn tó dẹ̀ mọ̀ sí wọn gbí. Irúgbà tí Ọbásanjọ́ débẹ̀ kò gbí, òun náà ló fi ń rúlù wa dòní lónìí, ṣùgbọ́n Tinubu nìkan ló ń yẹ̀ wò ló fẹ́ yí. Wọ́n wá ń sọ fún wa ń bẹ̀ yìí pé ibi tí Okocha ti wá ń sọ̀rọ̀ nìyẹn pé láyéláyé a lè yí Sharia law kúrò ní òfin Nàìjíríà mọ́, torí a nílò 3/3, ìyẹn ni pé nínú 70 èèyàn wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí nínú ilé aṣòfin tí wọ́n dẹ̀ máa dìde pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o, àwa ò fẹ́ Sharia law. Ó ní kò possible, torí láti gbà tí àwọn òyìnbó yẹn ti gbé ìjọba lé wa lọ́wọ́, tán ti wà tí wọ́n tó gbé lé wa lọ́wọ́, wọ́n máa yan èèyàn méjì ní north. Wọ́n sọ pé north pọ̀ jù wa lọ rọ́nà pa o, ìyẹn British. Wọ́n wá ní pé Yorùbá máa mú 2 sílẹ̀, Ìgbò máa mú 2 sílẹ̀, àpẹẹrẹ ni o, ní àwọn tó wá ṣe gọ́ọ̀mẹ̀ntì máa rántí nǹkan tí mo sọ yìí. Ẹni tó bá dẹ̀ wá jẹ́ láti north, àwọn máa supply 6, èèyàn 6 ọ̀ bóyá 9 tẹ̀ ní, tó jẹ́ pé àwa àti Ìgbò gbogbo nǹkan tá máa kó wá kò ju 4. Nígbà tó bá wọ́n fẹ́ challenge òfin kan tàbí tó yẹ pé wọ́n bá tako nǹkan kan, àwọn ló máa ń borí. Èrèdí ẹ̀ náà fi wá ń ṣe títí di olónìí tí wọ́n bá ti ń ṣe, tí wọ́n bá create any state báyìí ní ilẹ̀ south, Yorùbá wọ́n fún wọn ní state 2 or local government 2 tó fi kún wọn.
ní state méjì ni wọ́n fi kún wọn bẹ́ẹ̀ náà máa ti ṣe náà ní ilẹ̀ Ìgbò wọ́n ti create state bóyá ẹyọ kan fún wọn so tó bá dé ọ̀dọ̀ Haúsá á create bíi 6 fún wọn so tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé ní ilẹ̀ Òkè Ọya local government kan ààfin ni èyí ó local government ààfin péré ló jẹ́ local government kì í ṣe odidi kì í ṣe street o ààfin ọba nìkan ó gba odidi local government torí pé wọ́n rí ibi tó máa gé mọ́ so nǹkan tó ń ṣẹlẹ̀ nìwọ̀n yẹn so yẹn ló ń jẹ́ kí òfin tí a bá rí tó bá wrong tí a lè challenge ẹ̀ nítorí ìgbà tó máa ń dìbò àwọn ló máa win ẹ máa wo ti ọ̀rọ̀ ọlọ́pàá ó pẹ́ tí olódóorin ọmọ olódóorin tó olódùkùmọ̀ tó ti ń gbìyànjú pé àní kí gbogbo state ní ọlọ́pàá fúnra wọn pé kò sí àyè pé kó máa jẹ́ central mọ́ ó ṣà ń ṣe pé kí oníkálukú máa rúùlà rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà 1960 bí ó ṣe wà ń gbà yẹ pé ẹ̀yà 6 la jẹ́ àwọn 6 yẹ kán ní ọlọ́pàá ara wọn pé a lè dojúkọ àwọn ìṣòro jínigbé wọ̀nyí ìyẹn ni àwọn tí wọ́n máa ń gba owó ìtanràn táwọn ní pé ṣe la dáràn pé a ti jẹ́ ọmọdé bíbí Nàìjíríà ìyẹn ni sọ pé bóyá middle belt ló ti wá o bóyá north ló ti wá ni o bóyá lẹ̀ Yorùbá ni o bóyá lẹ̀ Ìgbò ni o ọ̀daràn ni ẹ́ o ní ẹ̀tọ́ láti gbé Nàìjíríà tó bá dẹ̀ mú ẹ àbí tó bá mú ọ̀daràn tó pààyàn tó bá gbé lọ sí tó jẹ́ Fúlàní tó bá gbé dé ilé ọlọ́pàá bó bá ṣe ń yí ẹ̀yìn padà báyìí náà máa tú wọn lẹ̀ àtìbọn tó gbà lọ́wọ́ náà kò lé wọn lọ́wọ́ kó máa bá tiwọn lọ torí pé àwọn ni ọmọ Nàìjíríà àwa ẹni àtọ̀rìn wá so nǹkan tí wọ́n ń ṣàlàyé fún wa nìyẹn tó ń try láti sọ a ní àwọn nǹkan púpọ̀ láti play fún wa a ní lè pẹ́ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn so ẹ jẹ́ ká tó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu lọ́ọ̀yà tí ó ní pé ó máa ṣàlàyé ẹ̀ fún wa yẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí lọ́ọ̀yà máa sọ. National Assembly is currently considering the Committee on NGOs in the House of Representatives in Abuja will be holding a public hearing on the bill. Listen what this bill means and its implications for both yourself as a citizen and for the country in general. And let me be clear, this is the most dangerous piece of legislation that has come for consideration in the National Assembly since the return to civil rule in 1999. It covers the activities of every entity and everybody that is not government. And it affects churches, mosques, schools, universities, hospitals, everything, as well as humanitarian operations wherever they are taking place in the country, whether in the northeast or in the southeast or south-south, whether in the middle belt or in the northwest or southwest. It is totalitarian in its consequences. Now, what does the bill require? Basically, all resources, all funds, everything that are collected or liable to be collected and made available to service communities, individuals in need in this country will be subject to Abuja. Before you can raise funds in your church and your mosque, you have to get... torí àkókò wa a nílé gbogbo ẹ̀ tán so ó ń ṣàlàyé fún wa nǹkan tí bí mo ti ṣe ṣàlàyé ṣáájú ẹ̀ náà ni ó tún ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó máa sọ oríṣiríṣi àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ so ó ní àkókò tá a ní àǹfààní tí ó yẹ kí gbogbo ọmọ ìlú yarí ní kó tó di pọ́n aṣọ di òfin mọ́ wa lọ́wọ́ tó bá ti dòfin àjẹ́ àwa dàbí ìlú àwọn ní Taliban bẹ́ẹ̀ la ṣe máa rí àwọn obìnrin wa tí wọ́n ṣe àgùnbánirọ̀ tí wọ́n lọ sí yunifásitì tí wọ́n jáde tí wọ́n dé èèyàn ńlá ilé náà máa wà o àwọn adìẹ lẹ́hàá àwọn adìẹ ni tí wọ́n daṣọ bojú wọn ò gbọdọ̀ rójú obìnrin mọ́ wọn ò gbọdọ̀ rí ẹsẹ̀ wọn ò gbọdọ̀ rọ́wọ́ ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o bí àwọn òfin tí sàríà ń gbé bọ̀ nìyẹn wọ́n ti ṣàlàyé fún wa o ará káyámọ́ ni kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn o ṣe ẹ̀kọ́ ṣe release wọn báyìí kẹ́rí wọn bọ́n ṣe rù
bí a ṣe rù níwọ̀n yẹ àti jẹ àti wọn á jẹ́ difficult àwọn ló máa ṣe sọ bí o ṣe gbúdọ̀ tọ̀ bó ṣe gbúdọ̀ ṣe bí o ṣe gbúdọ̀ gbàdúrà kò sí nǹkan tó ṣọ́ọ̀ṣì mọ́ ìgbàgbé ṣọ́ọ̀ṣì wọn máa jó wọn sọnù ni wọn máa pa gbogbo wọn sọnù ni so tí ò bá ti ṣe ẹ̀sìn wọn ikú ló máa fi ṣèfàjẹ so bẹ̀tẹ̀ àwọn òfin ìyá ti wà lẹ̀ à ń dìbètè lọ́wọ́ báyìí náà ń dìbètè lọ́wọ́ nísìn kò tí ì sí wàhálà orúkọ Ọ̀yọ́ tó ti gbà ń sìn ṣe àgbẹ̀ kò sẹ́ni bó sọ̀rọ̀ mọ́ nípa tọ̀yọ́ mọ́ àwọn náà ti ń ṣòfin ọ̀nà ọ̀dà grant torí pé arákùnrin tó wà ń bẹ̀rẹ̀ tẹ́tẹ́lẹ̀ kò tẹ́ ṣe arákùnrin ìyẹn ń ṣe arákùnrin a lè pè é arákùnrin ọmọ Sátánì ni tí ó ti àwọn àtẹlẹgbẹ́ wọn ti ń kóra wọn jọ ń sìn wọn ti ń fẹ́ campaign àwọn ló fẹ́ gbé àpótí bíi ti bàbá Olódò Ẹdẹ èyí tó yẹ pé Ọlọ́run ń lò lọ́wọ́ fún wa tí ó ṣàfẹ́ kí nǹkan tí Awólọ́wọ̀ jà fún tí ò rí ṣe òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn kò sí president kan tó rí ṣe mo ti máa sọ fún ọlọ́pọ̀ gbà Yorùbá àkọ́kọ́ tí Yorùbá tí ó máa wà ń bẹ̀ ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n bá ń fa wàhálà lóríṣiríṣi wàhálà náà kó bá gbá ṣe gbá kó bo ní primary school bo ní secondary school mo ti sọ sẹ́yìn sí nípa ẹ̀ o ṣùgbọ́n mi ní ìdí láti sọ̀rọ̀ mọ́ àkókò tí ẹ pé àgbà fún Ọlọ́run nìyẹn kò sẹ́ni tó Ọlọ́run lè lò ẹ rántí arákùnrin kan nínú Bíbélì wọ́n máa ń pè ní Mánásè ṣẹ́rí Mánásè yẹ ó ṣe nǹkan tó bí Ọlọ́run nínú gan ara nǹkan tí Ísírẹ́lì fi di pé àjò gbogbo ìlú ọ̀run nìyẹn tá a fi pa gbogbo ọ̀run ṣẹ́rí Mánásè yẹ tí ẹ bá rántí Joshua nígbà tí ó ń fẹ́ kọ́ńkà ìlú Ai wọ́n dẹ̀ ti sọ fún nígbà tí wọ́n ṣe Jẹ́ríkò tán pé ókè o ìlú yìí o kò sí anybody tí ó yẹ pé ó máa lè kọ ẹni tó bá dẹ̀ máa kọ ọmọ ẹ̀ àkọ́bí ọmọ ẹ̀ ó máa fi ṣèrúbọ láti gbé géètì ẹ̀ga gbogbo àwọn nǹkan ẹ̀ náà ṣe títí ẹ̀ tó ti wá burú jù ó tún wá gbóòrìṣà wá sí iwájú ilé Ọlọ́run ìyẹn temple Ọlọ́run so inú bí Ọlọ́run sí nǹkan tó ṣe ìgbà tó yá ẹ̀ṣẹ̀ ni pé ká kó lẹ́rú wọ́n dẹ̀ kó lẹ́rú wọn mú lọ ìgbà tó dọ̀hún ó bẹ̀bẹ̀ o Ọlọ́run dáríjì lọ́hún nítorí tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run dá padà ó dẹ̀ mú gbogbo àwọn èrè wọn yẹ ó kó kúrò ńlẹ̀ ó ṣe gbogbo ẹ̀tù ṣe òru èèyàn bẹ́ẹ̀ ni Tinubu jẹ́ so Ọlọ́run ń lo Tinubu láti tú àwọn nǹkan tó ti bàjẹ́ ṣe àti tó fúnra ẹ bàjẹ́ ni àti tí gbogbo àwọn èèyàn bàjẹ́ ni ṣé àwọn ìpẹ́ẹ́dá máa ń sọ nípa wípé Fúlàní wá ń sìn tí wọ́n pa wáwọn yìí ó mọ̀ nípa ẹ̀ nígbà tí ó mú Buhari wá so ti ẹ̀bi ẹ̀ nìyẹn pé òun ló fún Buhari láyè Buhari wá lo opportunity yẹ láti wá mú kí àwọn ọmọ ogun tó kó wọlé kan máa pọ̀ sí kán bẹ̀ sí ń ṣe nǹkan táwọn fẹ́ ṣe tí Tinubu ò mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kò sí bí wọ́n ṣe máa sọ orí Tinubu ni máa ń dá sí ṣùgbọ́n àwa ti Yorùbá a ti dárí Tinubu ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó wà wù kó ṣẹ̀ àwa ọ̀ràn tiẹ̀ mọ́ nítorí pé ó ń ṣe nǹkan tá a fẹ́ tó àgbúrà tá a dẹ̀ ń gbà ni pé tọ́lọ́ bá ti jẹ́ kó wọlé kó jẹ́ kí Yorùbá máa lọ nǹkan tí Yorùbá fi wà lẹ́yìn ẹ̀ nìyẹn kò sí nǹkan méjì o tẹ́ bá ní pé Yorùbá wà lẹ́yìn ẹ̀ àbí tán wà lẹ́yìn Ìgbòho torí pé kí Yorùbá lọ torí àmọ́ nǹkan tí Ìgbòho ń jà fún Ìgbòho jà fún ìlú ẹkùn o Ìgbòho jà fún pé kí gbogbo Nàìjíríà kó gba ìtúsílẹ̀ Yorùbá gan ló tájẹ̀tì ẹ̀ a rí i pé ó ti lọ sí Onitsha ń sìn ìyẹn ní Iboland láti lọ fi ìlú ẹkùn lélẹ̀ ń bẹ̀ so a rí i pé ìrìn àjò ẹ̀ ó ń sọ ó níbi tí kìlúkìlú tí ó ní Sókótó gangan tí Yorùbá bá wà ń bẹ̀ òun máa gbèrò ẹkùn débẹ̀ o so ìyẹn ni wípé ó ní freedom because èrò ẹkùn jẹ́ jagunjagun tó ń dáàbò bo ẹrù èèyàn àwọn nǹkan ní èèyàn àbí ohunkóhun tí èèyàn bá fẹ́ kó bá wọn dáàbò bò á pè é á dẹ̀ dáàbò bò so oore ọ̀fẹ́ tí Tinubu fún nìyẹn tó fi ní òmìnira so òun ló fi ń sọ wípé níbikíbi tó bá sọ̀rọ̀ tán tó fògo fọlọ́run tán á sọ pé kan bá òun dúpẹ́ lọ́wọ́ Tinubu wà lẹ́yìn bíi ké o a ṣe olórí ni àfẹ́ akọ̀ so nǹkan tí ó fà á nìyẹn torí ọ́n ní ẹni tó abáṣe lóore tó dúpẹ́ bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni so àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nìyẹn tí Tinubu ń ṣe tí kò lè jẹ́ kí a yẹ ọwọ́ ẹ̀ wò tàbí ká sọ pé kò ṣe nǹkan kan so a tún wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ tí ó ń ṣàlàyé nípa ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ jẹ́ kí n tún play ẹnìkan fún wa nínú nǹkan tí
ó ṣẹlẹ̀ tí ó yẹ ká gbọ́rọ̀ lé lórí ó ní wípé kì í ṣe Yorùbá nìkan ni ó ń gbógun ti àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa pé àwọn Fúlàní tó tẹ̀ fẹ́ ká lọ ẹ jẹ́ kí a gbọ́ ti arákùnrin yìí tó jẹ́ ọ̀tá Nàìjíríà ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká gbọ́ nǹkan tí òun náà èrò ẹ̀ fún sí Nàìjíríà o. Na gaya ma duk wani wanda ba musulmi ba sai na kore shi a aikin gwamnati na ɗauki yaran mu kuma duk wani banki da yake Katsina ko wani kamfani da yake Katsina tun daga ko menene daga 06 zuwa 02 yan zuwa ƙasan nan sai ka ɗauki indiji duk inda ba nan Katsina ba ne sai na kore shi ko ka tashi ka bar mana jiha inda aka ka'ida ta ce yanzu da gwamnoninmu na arewa duk za su yi haka su ce duk bankuna da kamfanonin da suke arewa da menene tun daga level 1 zuwa 6 sai indijin wallahi ko da sai yanzu su samu wasan saurayi miliyan aiki. Tí a bá gbọ́ nǹkan tí arákùnrin yìí ń sọ ìsọkúsọ ló ń sọ o àwọn tó bá gbọ́ Haúsá á mọ̀ pé èèyàn burúkú gbà ní kí lè tí òun kan ọ̀pọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o tó yẹ pé wọ́n fẹ́ lọ síwájú orílẹ̀-èdè wa tí wọ́n fẹ́ àṣeyọrí wa rárá bí ó ṣe pé kí a parun nǹkan tó ń sọ ni pé òun ò lè gba kìrìsìtẹ́nì kankan láyé tó ní Katsina kóun bá jẹ gómìnà o pé kìrìsìtẹ́nì kankan kò lè wá láti wá ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ òun gbogbo wọn ló ń sọ ìyẹn ni pé kẹ́ lè mọ̀ bí wọ́n ṣe kórìíra kìrìsìtẹ́nì nìyẹn so kì í dẹ̀ ṣe onùkan ẹ rí i pé ní ilẹ̀ Yorùbá náà a ti ń rí wọn a wá rí i pé níṣe ni àwọn wọ̀nyí tí òun kàn jápẹ̀rẹ̀ ta fẹ́ lò lónìí ni ṣùgbọ́n pọ̀ bí omi òkun tí wọ́n kórìíra kìrìsìtẹ́nì tí ẹ bá mọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wọ́n ti kọ lẹ́tà wọ́n ti ṣàlàyé àwọn méjì àlà wọ́n ti sọ pé nǹkan táwọn fẹ́ ṣe ní wọ́n fi pamọ́ fún wa iṣẹ́ rí àwọn Fúlàní wọ́n purọ́ o nǹkan kan tí mo mọ̀ sí ni wọ́n máa ń ṣe olóòótọ́ òótọ́ yẹn ló dẹ̀ ń pa wá kú lọ yìí nǹkan tí Britain tó wá ṣe náà ń ṣe lọ́wọ́ lọ ẹ̀ dẹ̀ rí pé Britain náà ń jẹgba ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí so now ẹ wo Spain náà Spanish ṣe é pé àwọn ní Spanish àwọn náà ń colonize àwọn many country kí ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá 100,000 ló wọbẹ̀ nísìnyí wọ́n ń dá wọn padà àwọn tí ò bá ti ní ìwé tó ń wọlé wọ́n ń dá wọn padà so ẹ lè mọ̀ wípé àwọn náà ń jẹ gbà wà burúkú tán ti wù sí àgbáyé ok lóòótọ́ ibi tí wọ́n fojú sí òun níbi tí Ọlọ́run yàn ilẹ̀ Yorùbá tí Ọlọ́run yàn a ti ń sọ story fún wa ní mi dẹ̀ ní àǹfààní láti sọ story yẹn fún wa lónìí torí a ti ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká mọ̀ ìdí gangan tó fi wá di pé wọ́n ń bẹ̀ sí ń pa wá ní Nàìjíríà tó ń sọ pé wọ́n fẹ́ kó wa kúrò tó máa ṣéǹjì wa tá a di òyìnbó tá a ní sí dídùn kankan àwọn gan tó jẹ́ pé Fúlàní yẹn ṣe pé mú wọn máa ń gùn àwọn náà pé oríṣi bíi mélòó kan o bòróró yàtọ̀ sí àwọn ordinary Fúlàní tí kìnnì wọ̀nyẹ o tí wọ́n wá láti Senegal ẹ rí i pé tẹ bá wo àwọn tó wà láàrin wa wọ́n dúdú bíi tiwa náà ni tí ẹ bá ṣọ́ra gangan ẹ̀ tí ẹ wàá mọ̀ wọ́n yàtọ̀ so orú àwọn wọ̀nyẹ torí wọ́n ti fẹ́ wa ní obìnrin wọ́n dẹ̀ ti bímọ fún wọn so àti miss gan tẹ bá dé Ìbàdàn tẹ bá dé Ọ̀yọ́ tẹ dé Òṣogbo gbogbo àwọn ìlú tí mùsùlùmí pààyàn ní mọ̀ pé wọ́n ń ṣọmọ Yorùbá so gbogbo wọn yẹ wọ́n dúró pẹ̀lú ìgbàgbọ́ wọn ẹ rí i pé àwọn tó jẹ́ bòróró àwọn yẹn máa ń pa wọ́n ni wọ́n máa ń jí màálù wọn tí màálù wọn máa ń ga imú wọn máa gùn àwọn ìyá dàbí òyìnbó wọn miss mọ́ra wọn irun orí wọn á kọ́ wọ́n lè dúró pẹ̀lú òyìnbó tí wọ́n fẹ́ jọra díẹ̀ ó ṣe kán ṣẹ́kù sí ibà bí wọ́n ṣe wà ní ìlú òkè ọ̀yà lọ́hùn ẹ rí i pé kì í ṣe pé Yorùbá nìkan náà fẹ́ kọ́ńkà gbogbo Nàìjíríà àti gbogbo all Africa bí a ṣe ń jagun yìí náà ń jà káàkiri Áfíríkà tí wọ́n fẹ́ kó wọn lẹ́rú bẹ́ẹ̀ náà ń jà ní gbogbo àgbáyé ẹ̀ṣẹ̀ wo ní kìrìsìtẹ́nì iṣẹ́ àmàtúgbọ́ díẹ̀ bẹ́ẹ̀ tó mú rí pé etí wa ó di gan iye wa ó ti ra ọpọlọ wa kò ṣiṣẹ́ mọ́ ojú wa ó là kò rína etí wa wọ́n ti gbá kéke mọ́ àfikọ́ náà bá yọ kéke yẹ kúrò nínú etí wa kó tó di pé ọ̀rọ̀ Ọlọ́run ayé wa
nǹkan tó kọ sínú báíbù ni, kò sí nǹkan tá a fi ń kọ́ wa tó yàtọ̀ sí bíbélì, ṣùgbọ́n a fẹ́ gbọ́, a fẹ́ mọ̀, a dẹ̀ fẹ́ ṣe. Agídí yẹ ó wà nínú ayé wa bíi ti àwọn ọmọ Ísírẹ́lì. Àwa dàbí fáànù àwọn ọmọ Ìgbò ayé àtijọ́ òun ni, tó yẹ pé ó máa rán orí sójú kan ni tó máa rán gòrògòrògòrògòrò, máa pariwo, àtàwọn ohun sílé fáànù wọn yẹ tó máa ń pariwo wọn yẹ fífífífífí. Bẹ́ẹ̀ la ṣe rí, àfi Ọlọ́run kan ló lè yí wa padà. Bí ayé ṣe ń lọ là ń báyé lọ. Ọlọ́run ní jẹ́ kí a báyé lọ, ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ fún wa o. Mi ì mẹ́ni tó ń ṣe kìrìsìtẹ́nì o, so a máa gbọ́ tó bá yá. Ẹ jẹ́ ká tètè máa fi àwọn news tó yẹ ká fi hàn fún wa, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, torí pé àkókò wàásù kọ́ leléyìí. Mi ní ààyè fún wa láti wàásù fún wa ju wípé kí n kàn fi nǹkan tí ogun tá à ń là lọ́wọ́ kí n jẹ́ ká fojú rí, ká lè mọ̀ wípé ogun ti yí wa ká má rò wípé kíní ilẹ̀ Yorùbá leléyìí o, kẹ́ á gbọ́ nǹkan táwọn Yorùbá fẹ́ ṣe o. Yorùbá nípinnu o, kí ni ìpinnu Yorùbá fún orílẹ̀-èdè yín? Ilé máa yà yín lógun gan, torí èdè yín ló máa sọ o, ẹ máa gbọ́ o. Òótọ́ fún yín káyè ni wọ́n bàjẹ́. Wọ́n sọ òótọ́ fún yín nù. Èsì ní parọ́ fún yín ẹ̀yin ọmọ Ọ̀ṣun. Orí yín ká ẹjẹ́ kò ṣe kí ni. Ẹ̀kọ́ yìí ó pé ìwọ́n tó ọba síìkì Ọlọ́run ọ̀jọ̀ Ọ̀yọ́ yá. Yóò dá fún yín o. I'm grateful. I know you will do another term, second term. Nobody can stop it. Kì í ṣe ní ojú tiwa yìí. Àdúró tí ọ, ẹ̀yin ọba ẹdúró tí àbẹ́ ẹ̀dúró kì í. Ẹ ti ṣe ẹjẹ́ wọn rí ní láìpù nìyí. Ọba Yorùbá ni ní ọmọ Yorùbá ní ìṣe kìíní. Ẹdúró tí àbẹ́ ẹ̀dúró kì í. Yorùbá kings. Ẹdúró ti Tinubu gbámúgbámú. Yóò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí anybody that wants to promote another president apart from Tinubu, don't come to Palace, don't come to our Ọ̀ṣun. Don't come to our Ọ̀ṣun. We only want Tinubu to be next president in 2027. And anybody that president signed to, we are going to go ibi tí Tinubu bá yá lọ. Ṣé ẹ ti rí? Èmi ò tiẹ̀ mọ̀ wípé wọ́n lè jẹ́ kí alámúgbò yìí kó jẹ́ pé òun ló máa wá dúró fúnlẹ̀ Yorùbá. Ó tẹ̀ sọ̀rọ̀ dáadáa lónìí bí èèyàn pàtàkì. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu bí èmi náà ṣe sọ̀rọ̀ náà lòun náà ṣe sọ̀rọ̀ pé ti Tinubu ni àwa máa ṣe, Tinubu là ń bá lọ. Bẹ́ẹ̀ náà ni Ìgbòho ṣe ń sọ. Òun àti Ìgbòho ṣọ̀rẹ́ o. Tí wọ́n máa sọ orú Ìgbòho yẹn sì wọ́n lè pè ní ìrù òkété. Ìsọkúsọ ló máa ń sọ nípa èrò ẹkùn o, nípa Ìgbòho, àwọn ò support wa o. Ṣùgbọ́n mo rò pé ó rówó kékeré kan gbà ló jẹ́ kó bá àwọn ọba Ọ̀ṣun jáde, tó wá jẹ́ pé òun nìkan náà ni àwọn ará Ọ̀ṣun gbé kalẹ̀ pé wá bá wọn sọ̀rọ̀, tó dúró sí àwọn iwájú wọn tó ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó ń sọ kò yẹ pé ó burú fún Yorùbá o, ó dáa o nǹkan tó sọ o. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí ò dáa ló ń sọ, tó bá yẹ pé àwọn ọba Yorùbá ló dán yẹn wò tí anybody nílẹ̀ Yorùbá tó wáyé pọ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tó máa di ọ̀la àwọn ọlọ́pàá máa gbé lọ sílẹ̀ Àbújá torí ó sọ̀rọ̀. Tó bá dẹ̀ yẹ pé Tinubu ni tí wọ́n pọ́n support Tinubu, torí Tinubu lè ṣeéṣe kó mu jẹ. Ṣùgbọ́n eléyìí ẹ ti mọ̀ pé kì í ṣe ọba, ṣùgbọ́n ó ṣe bí ọba báyìí àbí kò ṣe bí ọba, ó ṣe bí ọba. Ṣùgbọ́n gbogbo alamọ orúkọ tó ń jẹ́, orúkọ àwọn Fúlàní emir ló ń jẹ́, kì í ṣe Yorùbá. Ọ̀tá Yorùbá ló ń jẹ́ bó ṣe wà yẹ, tó wẹ̀ la mọ̀. So ẹni Yorùbá tó bá gbọ́ àyà lẹ́nu pé àbí kì í ṣe òun àbóhùn kọ́ àbóhùn ni wọ́n máa sọ. So gbogbo alamọ̀. Jẹ́ kí n béèrè, ta ló lè sọ nípa ẹ̀ fún wa? Ṣé èèyàn ṣé ọba gidi ni àbọ̀ba gidi kọ́? Ta ló máa sọ nípa ẹ̀ fún wa? Ṣé ara ẹni tó fẹ́ dá wa lóhùn nípa ẹ̀? Ṣé ọba gidi ni? Ok, ìjà tẹ̀síwájú. A ti mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé sáfíìsì ò sí, àdẹ̀mọ̀ pé lóòótọ́ ni Nàìjíríà ò ní sáfíìsì tó dáa. So àwọn tí yóò dẹ̀ wá sí Nàìjíríà ń kọ́, ṣé àwọn náà tún lè sọ̀rọ̀? Ok, àbí gbogbo Nàìjíríà náà ni gbogbo sáfíìsì wọn ò dá mọ́ rárá. Dá jẹ́ ká tẹ̀síwájú kó má waste time ara wa. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí à ń gbọ́, àwọn ìlú tí ó bá wà ní ilẹ̀ Yorùbá tí àwọn Fúlàní àbí àwọn Mùsùlùmí tó bá ti ń ṣe olórí ń bẹ̀, a rí pé ẹnìkan ló ń sọ fún wa lọ́wọ́ ń sìn tó ń ṣàlàyé fún wa
bẹ̀tẹ̀ ó ń jẹ́ kí a mọ̀ wípé níṣe ni àwọn ìlú tán wà wọ́n tẹ̀sán kan fún wa pé ní Èkìtì pé níbẹ̀ ń sìn wọ́n ní ìlú yẹn pé ìlú àwọ̀ níbẹ̀ pé ibẹ̀ ti ń dàrú gidi gan nítorí pé ọmọ ìlú kọ́ ló jọba ń bẹ̀ wọ́n ní ọmọ tó jọba ń bẹ̀ ni ọmọ ìlú láti Kwara ló ti wá àmọ́ bí Kwara ṣe bá Èkìtì tán tó yẹ pé òun ló wá jẹ ọba ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó ti dá wàhálà sínú ìgboro wọn bẹ̀ tí àwọn àjòjì gan ti ń kóra wọn kúrò àtọmọ nílùú gangan ti ń sá kúrò nílùú yẹn kẹbà lè mọ̀ wípé ìròyìn tá a ti gbọ́ lọ́wọ́lọ́wọ́ nìyẹn o yẹn ń fi hàn pé irú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn a máa ṣẹlẹ̀ òun náà ni a gbọ́ tí wọ́n ń ṣàlàyé pé kì í ṣọba gidi ni Emir Ìwó pẹ̀lú òun àti àwọn èèyàn tán jọ wà ń bẹ̀ tí wọ́n ń ṣe ìṣọ̀tẹ̀ sí Yorùbá àti sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá níbi tí a máa dó lórí yẹn nìyẹn ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún wo mo fẹ́ fi ká lè mọ̀ wípé ní Nàìjíríà pàápàá jùlọ lókè ọya màá fẹ́ ká mọ̀ wípé àwọn bíi Katsina State àwọn ìlú yẹn a rí i pé wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ gan àwọn Fúlàní pààyàn gan bẹ́ẹ̀ kò dẹ̀ ṣe òun nìkan náà bẹ́ẹ̀ náà ní Niger wọ́n pààyàn ní Plateau wọ́n pààyàn gan kí ló tó fi ń pààyàn gan nílùú àwọn yìí màá fẹ́ ká mọ̀ nǹkan tí a rò ní tẹ́ bá dẹ̀ Google ẹ̀ náà Google máa sọ fún yín how many percentage of Christianity tó wà ń bẹ̀ ó dà ń pé àwọn tó kọ kíní ẹ̀ sínú Google nǹkan tó kọ síbẹ̀ nǹkan tó fọ́n sínú fèrè ní fèrè máa ń fọ́n jáde ó dàbẹ́ ni pé kò correct ṣùgbọ́n nígbà tí àwọn tó máa ń ṣe analysis tán sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní àwọn Christian tó wà ní òkè ọya wọ́n ju mùsùlùmí lọ àwọn ìyẹn dẹ̀ àwọn fúnra wọn mọ̀ so ní òkè ọya là ń sọ lápapọ̀ wọ́n jẹ́ ó yẹ kó jẹ́ bíi 50 or 60% as a Christian in the north ṣùgbọ́n àwọn wa lọ kọ sínú Google wọ́n máa gbé 48% fún wa àti 48 àti 60% akátẹ̀gbà tó tẹ̀ ti dá díẹ̀ àti ìsòfẹ́ lọ sí 50% it's okay ẹ̀dẹ̀ rántí pọ́n ti ń pa wọ́n láti ìjọ yìí so kí ni population tẹ̀ rò kó máa jẹ́ Christianity á ti máa wọ bíi 10% to 15% ọba ẹ̀kọ́ tẹ̀lé tó bẹ̀ mọ́ torí ó yà mí lẹ́nu gẹ́gẹ́ bá àpẹẹrẹ Kaduna tí a bá wo kí n tó lọ sọ lórí Kaduna yẹn màá ní pé ká wo àpẹẹrẹ àwọn agenda tí àwọn Fúlàní ní sí àwọn ìlú òkè ọya wọ̀nyẹn àwọn tó jẹ́ ẹlẹ́sìn alákatakítí yẹn wọ́n pọ̀ ní kò síbi tí wọ́n tẹ̀ sí nílẹ̀ Yorùbá náà wọ́n ti pọ̀ sí gbolo Yorùbá ṣùgbọ́n aṣọ pé ogun bọ̀ wọ́n níṣe ni wọ́n dá wa lálẹ́ nílùú yẹn pé ìlú ọ̀hún pé níṣe ni àwọn tí ó wà ń bẹ̀ pé wọ́n kóra wọn lọ sílé ààfin ọba nípa ọ̀rọ̀ ẹ̀sìn dé ok ó ń ṣẹlẹ̀ náà ní Ọ̀ṣun náà à ń gbọ́ tó bọ́ yẹn ń jà lórí àwọn pé wọ́n ti fẹ́ dìbò wọn tí dìbò kínní ní Ọ̀ṣun a rí pé wàhálà ló ń dálẹ̀ ńbẹ̀ náà so a rí pé wàhálà wọ̀nyí ó ń lọ káàkiri ilẹ̀ Yorùbá ni so a dẹ̀ wá rí pé àwọn náà tún ṣàlàyé fún wa pé ní ilẹ̀ ìlú David Mark pé nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n tún ṣàlàyé fún wa náà bọ́n ṣe ń pa àwọn èèyàn ok wọ́n dẹ̀ ń bẹ àwọn aráàlú àwọn Ègèdè kó gbà wọ́n là kó tú wọn lẹ̀ àwọn yẹ tẹ́ bá gbọ́ ẹ máa gbọ́ bọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa ok jẹ́ ká máa ṣàlàyé lọ. Ìpinnu wọn ni pé láti make sure pé kò sí Kristẹni mọ́ àti Mùsùlùmí tó jọmọ bíbí Nàìjíríà àwọn Fúlàní láti scrape wọn ṣùgbọ́n Ọlọ́run jù wọn lọ ló jẹ́ kí Tinubu wọbẹ̀ so Tinubu ti dẹ̀dẹ̀ wọn rú ọpọlọ wọn gan ò pé mọ́ ọkàn wọn balẹ̀ àdúrà tí a dẹ̀ ń gbà ní kọ́nà bá lo Tinubu jálẹ̀ parapata tó ń lò bẹ́ẹ̀ náà ló ń lo ìrù ẹkùn pàápàá jùlọ bàbá wa Ìgbòho Ọlọ́run ló gan fún wa so nítorí ẹ̀
ẹ jẹ́ kí n ṣàpèjúwe fún wa ní Taraba 75% ní Kristẹni, èrè tí wọ́n fi ń pa wọ́n gan ní Taraba gidi gan nìyẹn o, wọ́n fẹ́ run wọn pátápátá kó lè di zero, àwọn tó máa ṣẹ́kù wọ́n ti di mùsùlùmí. So Adamawa 60% ní bóyá tí a bá ń sọ ń sìn wọ́n pa wọ́n bẹ̀ gan, báyọ̀ náà fi máa pé 60, báwọn fi lè pé bíi 20% mọ́, wọ́n make sure wípé wọ́n run àwọn ìlú wọ̀nyẹn ní òkè ọya. Ní Kogi 60% Kristẹni ni ó wà ń bẹ̀, ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ rí i pé wọ́n yẹn ń pa wọ́n lọ ń bẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Tasha obìnrin ni tó dẹ̀ jẹ́ mùsùlùmí, ó tẹ̀ ń rawọ́ sí ẹ̀bẹ̀ sí Ìgbòho kó máa bọ̀ kán kó èrò ẹkùn kan kó wá. So àwọn yẹn retí lọ́wọ́, ṣe mọ̀ pé iṣẹ́ tí Ìgbòho ń ṣe káàkiri láìsí mi ni ó ń lọ káàkiri. ẹ rí i pé ó lọ sí Ghana, ó lọ sí South Africa, ó lọ sí gbogbo ìlú tí wọ́n bá yàtí ní tó bá ti pé ló ń lọ sí. So ó jẹ́ kí iṣẹ́ yẹn pọ̀ sí lọ́rùn, bẹ́ẹ̀ sì ni ọ̀nà fẹ́ rí òun ló jẹ́ ìṣòro tí Ìgbòho ní, kò lè pinnu ẹ̀sẹ̀ ọ̀nà mélòó kan lẹ́ẹ̀kan ìṣòro, ṣùgbọ́n ó yẹ kó ní kálukú náà dìde ní ibi tó bá wù kó wà. So a dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lú bẹ́ẹ̀ lọ ní Plateau ńkọ́, táwọn sọ pé ní Plateau ẹ̀rí pọ́n pa wọ́n bẹ́ẹ̀ gan, èmi gangan tẹ̀ rò pé kò tiẹ̀ sí Kristẹni tí bẹ́ẹ̀ náà ní ìlú kìíní Plateau dẹ̀ jẹ́ Plateau State ní ìlú Gowano. Mo á wò pé so Gowano ó kàn lérò ọ̀fẹ́ ló fi di Kristẹni, àṣẹ kò tiẹ̀ sí Kristẹni lù yẹ, àṣẹ àwọn ní 90% ni wọ́n dẹ̀ ti fẹ́ lè pa wọn run tán níbẹ̀, wọ́n pa wọ́n gan. So ibi tí tàbá tún wo Benue 95% Kristẹni ni wọ́n pa ṣége. Ṣé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ lè má gbọ́, àwọn pásọ̀ yìí ní sọ fún yín níṣẹ̀lẹ̀ kò tẹ̀ kan wọ́n, ṣùgbọ́n sì ń gbà tó wá délẹ̀ Yorùbá náà ṣe wá ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀, wọ́n tẹ̀ sọ̀rọ̀ sórí agbágbé, à ń gbọ́rọ̀ yín wọn. Mo gbọ́ pé àwọn Pentecostal church, àwọn born again church kan ti ń sọ̀rọ̀, gbọ́n ti ń sọ̀rọ̀ àmọ́ abẹ́lẹ̀ náà ti ń sọ̀rọ̀, àwọn tó ti sọ wípé gbogbo ìjọ kó ló kàn wọ́n, ìjọ tí wọ́n nìkan ní kọ́kàn wọ́n ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ó dà tó bá dé ọjọ́ iwájú tí ṣọ́ọ̀ṣì wọn bá lọ, ìgbà ènìyàn àṣà àmọ̀ yìí pé ṣọ́ọ̀ṣì ìkànnì pé Yorùbá làwọn jẹ́, àwọn ń ṣe ṣọ́ọ̀ṣì Yorùbá ni wọ́n jẹ́. So ẹ jẹ́ ká tún wò ó, a rí i pé a tẹ̀síwájú ká tún wo nǹkan mìíràn. A ní ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tá a fẹ́ fi hàn fún wa. Nípa Olóòlù la máa lọ wò ó sìn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Olóòlù. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nípa Olóòlù? Yàrá máa lọ gbọ́. Ṣé rí ọ̀rọ̀ Olóòlù mi fẹ́ dá sí rárá, kò yẹ kí n dá sí, torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni, ṣùgbọ́n tí a bá dá sí kò ní dáa, torí ó kàn mí gbọ̀ngbọ̀n, wọ́n ti kí ìka bọ̀ mí lẹ́nu, tó dẹ̀ kí n gé wọn jẹ, àbí ṣé bàá ní gé wọn jẹ ni? Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà tí máa jí lówùúrọ̀ yìí, mo rí i pé Ọlọ́run ti parí iṣẹ́ fúnra ẹ̀, àṣírí wọn ti tú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ màá sọ̀rọ̀ fún àwọn tó jẹ́ Yorùbá àtàwọn tó pera wọn ní Kristẹni, bóyá born again whatever you call yourself, kó bàa lè mọ̀ yìí pé à ń fi iná sóró òrùlé sùn, a mọ̀ yìí pé ogun ti ká wa mọ́. Ó máa ṣe ni láàánú wípé gbogbo nǹkan tí a kà sí wọ̀nyí it will be too late for us. Ó dẹ̀ gbàdúrà pé kọ́ náà ní jẹ́ kó late fún wa o. So nǹkan tí màá sọ fún wa nìyẹn, kí a kíyèsára, kó má di wípé a máa ṣera wa, kó má di pé a ṣe ní ṣera ẹ̀ lọ̀rọ̀ yẹn máa bọ́ sí. Nítorí náà ẹ jẹ́ ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní broda wa Bobby ni wọ́n máa ń pè é. A ṣàlàyé díẹ̀ fún wa nínú nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ tí ò bá kú gbé wọ̀nyí. Màá jẹ́ kó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ní ẹnu ẹ̀. Kí ni ọ̀rọ̀ tí ó sọ? Ẹ jẹ́ ká gbọ́. Ẹni tó kí ni ó dáa jẹ́ kọ́ kí káàbọ̀ sínú ìròyìn tòní lágbolé aláyọ̀ náà ni Ọlábìlà lérè tá a mọ́ gba ojú lójú fèrèsé ó láyọjú sí látọ̀dọ̀ Wásílà ní àṣírí Wásílà tutù. Wọ́n ti pàpà fi rìsíìtì tí wọ́n fi sanwó tó fi transfer owó látòrí àkáǹtì ọkọ rẹ̀ tó níbẹ̀ ni wọ́n ti transfer owó tí Olóòlù béèrè lọ́wọ́ àwọn.
àṣẹyìnbọ̀ wọ́n fi rìsíìtì síta bá ṣe rí lórí agbègbè àti tán bá wá claim pé kí ìsanra wọn fi rìsíìtì síta lókè ìwọ̀n rìsíìtì tí wọ́n fi síta 100k ló wà ń bẹ̀ làwọn ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní ìyìn pé àfúrí olóòlù ìgbàwọn àwọn kan tó gbọ́ náà bá ta wá lólobó wípé tí ẹ gbìyànjú kẹ́ sẹ́ǹdì owó sàkáǹtì wò kí ẹ tiẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀bù yóò ní lèmi náà bá yọ fóònù jáde àkáǹtì mi Nàìjíríà mọ̀ yóò dẹ̀ bá mú mo bá gbìyànjú ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn náà ti gbìyànjú ẹ̀ àṣerọ́ ní orúkọ mi ló wà lórí àkáǹtì Precious ló wà lórí àkáǹtì nọ́mbà tá a rí yẹn ó pè lọ ọ̀rọ̀ bá dìbò mi wọ̀ ọ́ sẹ́rò pé àwọn lè parọ́ fún gbogbo ayé ni wọ́n rò pé àwọn lè mú wá dídì ni gbórí Bob Marley ni if you can fool some people sometimes you can't fool all the people all the time. A ti gbọ́ ọ̀rọ̀ tó sọ ṣé ẹ rí pé àṣírí wọn ti tú báyìí oríṣiríṣi ọ̀rọ̀ lóníkálukú ti ń sọ lórí ẹ̀ ṣùgbọ́n mi fẹ́ dá sí ṣùgbọ́n èmi ti wá ní lọ́kàn pé torí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí n sinmi torí ẹ̀sìn mẹ́ẹ̀ta yìí ni ó jẹ́ ti bàbá mi tí mo dẹ̀ mọ̀ nípa ẹ̀ tí mo mọ iṣẹ́ tí wọ́n ń ṣe mo ti ṣàlàyé fún wa bí mo ṣe jẹ́ ọdẹ bẹ́ẹ̀ náà ni mo máa ń pẹja èmi ò ń pẹja kí n máa ṣe wá máa ní odò kún mo wá lọ ń dẹ àwọ̀ǹde ẹja èmi máa kọ́ mi sínú omi ni màá bẹ̀rẹ̀ sí ń wá ẹja kiri ni mo máa ń pẹja bẹ́ẹ̀ náà ni nìbàdàn so máa gbẹja nínú omi jáde ni nínú Ògùnpa so nígbà tí nǹkan nira ok kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé ẹni tó bá rí ibi tí Ṣògo ti wọlé kò ní bá wọn bí Olúkòso so àìní òye àwọn pásítọ̀ àwọn àfáà tó ń sọ̀rọ̀ wọn lóye ni wọ́n dẹ̀ lóye o ẹni tí ó rí odidi 70 aláboyún sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣé ẹ sọ pé kò lóye kò mọ̀ nípa agbára òkùnkùn nìyẹn ṣé a fẹ́ sọ wípé aláàfáà tí ó ní pé òun fẹ́ kí ìrànlọ́wọ́ kan ṣe àánú fóun ẹ lọ gbọ́rọ̀ tí Ọláwuyì tó Yorùbáwuyì tó sọ ìrírí ayé ẹ̀ mi ní lo ẹlòmíì mọ́ jẹ́ kí n lo àpẹẹrẹ ó wà káàkiri àwọn èèyàn burúkú bẹ́ẹ̀ wà tó ń dẹ̀ jọ Yorùbá wa ọmọ Yorùbá ni wọ́n o a sọ nípa ti Fúlàní o a ti mọ̀ pé Fúlàní ló ń pààyàn ok àní láti jiyàn a ti mọ̀ pé Fúlàní ni àbẹ́ṣèyàn dáadáa àbẹ́ṣèyàn burúkú Fúlàní náà ni ṣùgbọ́n ní Yorùbá ti wà yìí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí a ṣe rí wọn ní ti Fúlàní náà la rí wọn ní ti Yorùbá bẹ́ẹ̀ làwọn ló ń darí wa àwọn wọ̀nyí ni ó ba ẹ̀sìn jẹ́ pé ìjọba ò fún àwọn oníṣẹ̀ṣe ní àǹfààní ní orílẹ̀-èdè Nàìjíríà kò sínú constitution wa so tó bá lọ ní pé o ṣe abẹnugọ̀ngọ̀ tó bá mú ẹ tàbí tó fi nǹkan sára tó bá kì ẹ mọ́lẹ̀ ṣùgbọ́n lákòókò tá a wà yìí mo fẹ́ kí a wo nǹkan kan kẹ́ bá lè mọ̀ wípé ẹ̀yin tí ẹ̀ ń bú eléégún àwọn tó jẹ́ àfáà tó ń bú eléégún wọ́n ń ṣe àfáà tó jọmọ Yorùbá o tó bá dẹ̀ jọmọ Yorùbá àwọn ẹ̀nà pè lọ́mọ àlè ẹni kí ló dé torí pé kí ni ẹ fẹ́ pa ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe ẹ fẹ́ parẹ́ àbí nígbà tẹ́ bá parẹ́ kí lẹ fẹ́ kèmí sọ ṣé ẹ fẹ́ kèmí wá sọ wípé kò sí agbára òkùnkùn ni tàbí pé kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀ṣun ni èmi tèmi fojú ara mi rí plainly kí lẹ fẹ́ kí n sọ fún yín nípa ẹ̀ àbí kí lẹ fẹ́ kí n wí ṣé kí n máa purọ́tàn wá ni mo sọ fún wa pé ojú ẹ̀ ó tó coaster tí ẹ bá mọ coaster nǹkan tó ń pè ní coaster bóyá tóbi tó mo ní bójú ẹ̀ ṣe rí ní ẹ̀ tèmi fojú ara mi rí ọ̀rẹ́ mi wà ń bẹ̀ bàbá mi òun wà lórí ọ̀pẹ tó ń dápẹ́ lọ́wọ́ ó ṣàlàyé fún wa bóyá ẹ̀ tí gbọ́ èmi ò ń ṣe ọdẹ tí Ọlọ́run farahàn sí tàbí tí kò rí agbára òkùnkùn mò ń pa ẹran tí èmi bá sáré àwọn tó bá mọ̀ mí mọ̀ pé mò ń sáré mò ń lé nínú reserve forest reserve mò ń lé ìgalà tó yẹ pé mi lóye ń gbà yẹn ni nítorí mo wà lọ́dọ̀ tó yẹ pé gbà tó yẹ pé mo ti ní ìmọ̀ ni kò ní lọ màá pa màá mú láàyè ni so èmi a máa lé ọ̀kẹ́rẹ́ mú nínú igbó Akíntọ́lá ẹ̀yin náà mo bá Akíntọ́lá ṣe rí bí ajá ló máa pè mí so bó ṣe rí nìyẹn o so màá fi àwọn nǹkan kan fún wa torí ó dà pé a lóye nǹkan tí mò ń sọ fún wa kẹ́ ẹ wò bí ojú tèmi rí bó ṣe ń yí bí ó ṣe farahàn ní ìgbà yẹn lọ́hùn sí mi tí mo rí àti ọ̀rẹ́ mi
tí ọ̀rẹ́ mi yẹn tó bá ń gbọ́rọ̀ mi a máa rántí pé ọ̀gbẹ́ni ló sọ̀rọ̀ yìí ó mọ̀ mí dáadáa torí ó ṣojú ẹ̀ ó dẹ̀ rí so kì í ṣe pé story mọ́ ni nǹkan tí mò ń sọ yẹ nǹkan tó rí tó ṣẹlẹ̀ sí wa ni so èmi dẹ̀ máa ń sọ ní ọ̀pọ̀ ìgbà pé torí ó dàbí pé àká sí lẹ́nìkan wá ní pé òun máa run Ọ̀ṣun Òṣogbo ìyẹn kìrìsẹ́nì ni ó pásọ̀ ni ó bó tilẹ̀ jẹ́ pé àwọn máa ń discriminate àwọn tó bá jẹ́ aláṣọ funfun àgbà yìí pé wọ́n ń ṣe kìrìsìtẹ́nì oníkálukú ló máa ń jà fún àpò ẹ̀ òun náà lè fi rí wọn pé ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá òun lè fi rí àwọn ṣọ́ọ̀ṣì sì wọ̀nyẹn pé wọ́n support Ìgbòho wọ́n kórìíra Ìgbòho burúkú bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí àwọn kọ̀ọ̀kan náà tó ó jẹ́ ọmọ àlè Yorùbá náà àwọn náà kórìíra Ìgbòho burúkú orí èmi báyìí sìn ọ̀tá ni mo jẹ́ sí wọn torí pé mo lẹ́yìn Ìgbòho so èmi náà jẹ́ alábẹ́nu gọ̀ǹgọ̀ nìyẹn èmi náà ń ṣe oògùn nìyẹn èmi náà ń ṣe gbẹ̀tugbẹ̀tu sára mi nìyẹn èmi gangan ni olóògùn so gbogbo iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́ bá ṣe náà ayé mi hàn lè kà á sí hàn tẹ̀lé mi lẹ́yìn ni nítorí pé kí ni mo ti ń support Ìgbòho so àwọn ẹ rí pé Yorùbá fẹ́ kí àwọn kú sọnù Yorùbá ń fẹ́ kí ni o wọ́n fẹ́ kí àwọn kú sọnù kan run wọn àwọn ọ̀rẹ́ ẹlẹ́mìí oṣù ni wọ́n yẹ àwọn pásọ̀ wọn yẹ àtàwọn tọkùnrin àwọn kìrìsìtẹ́nì yẹ ẹlẹ́mìí oṣù kan gan nìyẹn Ọlọ́run ti mọ̀ wọ́n òun ló jẹ́ kó gbé Ìgbòho dìde tó fi gbé pásọ̀ dìde àwọn pásọ̀ yẹ kó dàbí ti Mósè ni ó yẹ kó dàbí ti Samuel ni tógun bá dé ó lè rí nǹkan ogun lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì tó fi ń jagun Bíbélì yìí sọ nìyẹn gbàtẹ́ ká Bíbélì balẹ̀ ṣe máa mọ̀ ẹ lọ wá mi nídìí láti sọ fásì fún yín ẹ lọ wá ní Báíbù yín ẹ bá fẹ́ mọ̀ Bíbélì ẹ̀yin náà wá jáde Google ẹ̀ á gbé fún yín so bí tẹ́tẹ́ máa kẹ́kọ̀ọ́ nìyẹn èmi kọ́ mi ní time láti kọ́ yín ní nǹkan so bẹ̀tẹ̀ máa kàn sọ nǹkan tí Bíbélì sọ fún yín ni kí ẹ lè mọ̀ yìí pé nǹkan tí à ń sọ yìí òtítọ́ ni gbogbo ẹ̀ kò sí èké ń bẹ̀ ẹ̀yin ni ẹ gba Ọlọ́run gbọ́ lótìtọ́ àtòdodo tó fi dàbẹ́ ni pé èké ni ẹ wò kí lẹ̀ ń wò yìí ṣe rí bójú ẹ̀ ṣe rí nìyẹn o bójú ẹ̀ ṣe rí nìyẹn o bó ṣe ń yí nìyẹn o bó ṣe ń yí nìyẹn o tó ń yí sọ́tún tó ń yí sósì tó yẹ pé bẹ́ẹ̀ dúdú họ́họ́ bí kòkò tó yẹ pé ó dúdú mímọ̀ nǹkan tí èèyàn lè fi wé so tí o bá rí ojú bẹ̀ yẹ tó jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan ó jẹ́ odidi mọ́tò coaster ìyẹn mini bus ojú kọ̀ọ̀kan so àti gbogbo dídú bẹ̀ kò farahàn ṣùgbọ́n tó wá jẹ́ Jésù ni ó máa farahàn so ẹni tó sọ pé kò tó òye wa ni ìgbà tẹ́ mọ̀ Bíbélì máa lè ṣe máa mọ̀ ẹ lọ ka Báíbù yín dáadáa kẹ́ mọ̀ bí áńgẹ́lì ṣe rí kẹ́ mọ̀ yẹn tó pé bóyá èèyàn kékeré la áńgẹ́lì ẹ mọ̀ pé áńgẹ́lì máa tóbi o áńgẹ́lì máa tóbi o ẹni tó yẹ kéèyàn fi ìbẹ̀rù tó bá rá áńgẹ́lì wà bẹ̀rù àti òkú ló máa jẹ́ ordinary téèyàn bá rí ìwìn lásìràsàn bá rí o tẹ̀tí débẹ̀ ó ti jìwà lọ́nà jíjìn orí àti máa gbá yá wàhálà ti dé bá olúwẹ̀ who are you to stand before these powers unless tó bá jẹ́ ògbólógbò ọlọ́dẹ tó bá jẹ́ ordinary ọlọ́dẹ wo àṣírí ni wọ́n pè yẹ olúwẹ̀ ti ṣàṣírí ikú ló dẹ̀ máa fi pa tó bá pọ́jọ́ keje gangan tó bá wà láyé ni àbẹ̀rù pé àwọn ẹranko tí ẹ̀ ń rí inú gbó wọ̀nyẹn ordinary ẹranko ni wọ́n ni ẹ̀ ń pa àjọ nínú àwọn ẹranko wọ̀nyẹn ni àwọn èèyàn tó ti kú ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dẹ míì ó ti dì ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa nígbà táyé bá ti sún wọn á lọ di ẹranko èmi adìẹ àbí Bíbélì kọ́ ló sọ fún wa ni ìbá ka nínú Bíbélì àti ẹ̀ mọ́ tẹ̀ ká wọ́n rò pé kìnní àwọn á sọ pé kò sóògùn ẹ wo àánú yín ṣe mí jẹ́ sọ kìnní kan fún wa mùsùlùmí ọ̀rẹ́ mi tí a jọjọ rí Ọ̀ṣun yẹn bí ọdún yẹn wọ́n ṣe ọdún iléyá ibi díẹ̀ ń pa wá gan kò sówó kò sí nǹkan láti àpáta láti lọ sí agbègbè agbéní láfẹsẹ̀ rìn lọ látàpáta ságbéní pé tá a bá lè débẹ̀ o à ń lè fún wa ní ráìsì àti ẹran ibẹ̀ ẹnu ti jẹ́ ẹran ògúnfe tán pa ẹnu ògúnfe kọ́ àgbò tán pa ibẹ̀ mo ti mọ̀ pé ẹran àgùtàn pa máa fà tó bá ṣe jẹ́ ẹran yẹn wọ́n gbé ráìsì fún wa èmi àti ọ̀rẹ́ mi wọ́n gbé ráìsì fún wa méjì wa ni o a máa ń pè ní àǹtí agboolé wọn níbẹ̀ yẹn
ní Agbéniyẹ níbẹ̀ náà wà àwọn muslim ló pọ̀ jù ń bẹ̀ ní lágbègbè yẹn so ó gbé oúnjẹ fún wa àjẹ́ àyó tó nu wa dùn ṣùgbọ́n nínú ẹran yẹn mo rí pé ó ń fà mo ní so àgùntàn máa fà àgùntàn so àtìgbà mi láìkí orú ẹran àgùntàn yẹn ok kí ni fẹ́ sọ fún wa kìrìsìtẹ́nì ni wá o mo ti di born again o a dẹ̀ ti ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn mùsùlùmí so ẹnìkan á máa sọ fún mi sí pé o gbọ́dọ̀ bá muslim jẹun o gbọ́dọ̀ ṣe anything with muslim you must not eat with them what are you telling me so nígbà tá a máa address wọn á wá wọn lọ òun la fi afẹsẹ̀ rìn láti lókùdù bẹ́ńbò ẹ mọ̀ bó ṣe jìnnà sí kẹ́ tó dé àpáta gangan kẹ́ ṣe tó wá bọ́ sí títì kẹ́ ọ máa rìn lọ sí ibẹ̀ yẹ pé kábàlì oúnjẹ gbogbo láti fẹ́ rówó mọ́tò ẹsẹ̀ láfìrìn lọ so ẹ wá ń sọ fún mi pé christian kìnnì kan wọ́n ṣe mùsùlùmí àwọn tí ó bá ti ẹ mọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyẹn dájúdájú wọn kì í ṣe ọmọ bíbí yorùbá tó bá jẹ́ yorùbá ni tó jẹ́ pé tó bá 5 6 7 8 nínú fámìlì wọn tí ìyá kan bàbá kan ẹni yẹ ọmọ àlè àárín wọn ni ìyá wọn ò sòótọ́ ibi tó ti rọmọ yẹ ara àwọn tí àwọn bòróró tó kì mọ́lẹ̀ bóyá ibi tó ti fẹ́ ra pọ̀ mọ́ tó ti ń wá kinní kan àbí nínú oko tán ti kì mọ́lẹ̀ àwọn ọmọ àlè yẹn ti pọ̀ àwọn lè rí tẹ̀ rí tán dìde tán challenge kinní yẹn ok mi fẹ́ dárúkọ lédi yẹn lórí mi ní anything láti sọ lórípa lédi yẹn ẹgbọ́n nǹkan tí Bobby sọ nípa ẹ̀ àṣírí ẹ̀ tú ó dẹ̀ dúró òun àtàwọn kọ̀ọ̀kan kóra wọn jọ nígbà tí bàbá Kéwúgba Gold tó sọ̀rọ̀ ẹ̀rí kó sọ̀rọ̀ dáadáa nípa ọ̀rọ̀ yẹn ó wà neutral but still àwọn èèyàn takò wọn o àwọn èèyàn takò wọn gan àwọn èèyàn inú bí àwọn èèyàn sí gbogbo wọn pátápátá ṣẹ́ni bẹ́ẹ̀ yẹ nǹkan tó ń dá sílẹ̀ wọ́n ń dá wàhálà lẹ̀ pẹ̀lú ẹ̀sìn yẹn wọ́n ṣàfẹ́ bá ẹ̀sìn yẹn lórúkọ jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí ò ṣẹ̀sìn alálàáfíà ok ẹ̀sìn alálùbáríkà wọ́n fẹ́ kà sí pé àwọn ni jihadist àwọn ń jà fún ẹ wo Olúwo tí a ń sọ lẹ́ẹ̀kan nígbà tó yẹ pé nílùú ẹ̀ wọ́n ti ń sọ pé àwọn ọmọ tó lè kéwú kan máa kọ́ bọ́ ṣe ń wẹ̀ wọ́n ṣe ń gbébọn pé kán máa lọ skul mọ́ orú nǹkan wọ̀nyí ò dára ọmọ Yorùbá ò lè sọ ibẹ̀ àwọn bẹ̀rẹ̀ lẹ́tí lè máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ tó ń sọ ní nọ́ọ̀tì nìwọ̀n yẹ so a gbọ́dọ̀ gbé orú nǹkan yẹn sọ́kàn wa àwọn ọmọ wa ọmọ ọdún 11 là ń sọ ní nọ́ọ̀tì yẹn tí ó ń sọ̀rọ̀ wípé àwọn tán káwọ́ sókè pé bàbá wọn o agbésùnmọ̀mí ni o àwọn Fúlàní tó ń pààyàn ni o nítorí náà kí ìjọba kó gbà wá o pé a ò wà lágídí mọ́ o ok ẹ̀yin tẹ́ bá ṣí báìbù yẹn gbé báìbù yẹn sílẹ̀ o kẹ́ máa torí ẹ máa kà bí báìbù o a fẹ́ lọ síbi tí àkókò tó kù yìí la fẹ́ fi gbọ́rọ̀ Ọlọ́run so a ti sọ nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè wa ṣùgbọ́n mi sọ fún yín pé àwa àwọn jíjà ẹ̀sìn o anybody àbọ̀ ìjẹ́ Christian tó wá ti ń yẹ̀yẹ̀ ẹ̀sìn ọmọ àlè ni ọmọ àlè àwọn ọmọ ṣe olójúmọ́ Yorùbá so gbogbo àwọn tó wá dẹ̀ ti ní ẹ̀gẹ́sì gbowó ọ̀hún ń ṣe ọmọ Yorùbá ìyá wọn ló yẹ kán béèrè lọ́wọ́ wọn bóyá ó ṣe jẹ́ ọ̀ bóyá àwọn fún rẹ̀ wọ́n ṣe ìjọ ọmọ ní ìyá wọn bóyá obìnrin ni tó di ọkùnrin bóyá ọkùnrin ni tó di obìnrin wọ́n máa ń ṣe ìjọ ọmọ òun náà sọ fún wa wípé tó bá jáláboyún máa ń rìn ní ọ̀sán ganrigan máa ń rìn ní òru ọ̀gànjọ́ òru tó bá jáláboyún ó máa ń bí orú àwọn burúkú bọ́ wọn yẹn àwọn yẹn ti ń dàgbà láàrin wa àwọn lórí tí gbogbo rẹ̀ ṣẹlẹ̀ káàkiri kì í ṣe ní Nàìjíríà nìkan ní ilé tí ń ṣẹlẹ̀ kéde ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo àgbáyé ni o so Christian láti kúrò nílẹ̀ kí ló dé tí Christian fi gbọ́dọ̀ kúrò lórí àgbáláyé àtàbá ti láwọn àǹfààní láti dá wa mi lóhùn tí bá ń béèrè a lè dáhùn tí àbádẹ́ ní àǹfààní láti dá wa lóhùn torí mi ní time láti waste àkókò tèmi ní tí mo fi máa bá wa sọ̀rọ̀ mi lè dàbí Yorùbáwuyì àwọn ní time ẹ̀kọ̀ọ̀kan ẹ̀rí pé ìgbà míì òun náà máa ń ṣe bí tiwa yìí tá a kàn ṣe pápápá tá a ṣe sílẹ̀ tó ní sí pé èèyàn ń pe èèyàn sí kinní torí wọ́n ti ń pè èèyàn wọ̀nyẹn wọ́n máa flag yín bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe ìsọkúsọ wọ́n máa dá dúró wọ́n máa disturb ẹ̀ so èmi ò ní time tí mo fi lè wá waste time fún gbogbo wọ̀nyẹn èmi ṣe gbélé torí àwọn Kristẹni àtàwọn Mùsùlùmí tó yẹ pé wọ́n serious tó jọmọ bíbí Yorùbá àtàwọn oníṣẹ̀ṣe tó jọmọ Yorùbá tó dàbí ti gbogbo wọ̀nyẹn tó dẹ̀ fẹ́ kí a bọ́ tẹ́ pé gbogbo wọn àti ní more than 100 soldiers
tó dúró lẹ́yìn Ìgbòho. So irú àwọn ọmọ yẹn mo dẹ̀ ń rọ̀ wọ́n náà kán lọ Google àwọn ọ̀rọ̀ Ọlọ́run bí wọ́n ṣe ní bí ogun ò ṣe ní kó wọn lọ, torí tí ẹ wo Ìgbòho kò sọ̀rọ̀ obìnrin ní ọ̀rọ̀ ayé ẹ̀, ó ní ìyàwó méjì o ṣùgbọ́n sí ní ọ̀dọ̀ ẹ̀, ẹni bá ti ń ronú obìnrin tó bá ti ń jagun á lùsọ ogun yẹn o, ìbọn á bá a ṣe babalá mistake. And tó bá dẹ̀ ti lọ sí ojú ogun náà ó ní nǹkan tó gbọdọ̀ ṣe, ó gbọdọ̀ máa ronú obìnrin tó bá jọ́dẹ gangan, tó bá jọ́dẹ ó gbọdọ̀ máa ronú ẹ̀, ibi tó bá ti ń ronú ẹ̀ wò ó ní rẹ́ran pa nínú gbó, ó bẹ́tà kó tètè yá lọ sínú ilé kó sẹ́tù pẹ̀lú ìyàwó ẹ̀ kó tó wọnú gbó lọ. So bẹ́ẹ̀ náà ni sójà ṣe rí, bẹ́ẹ̀ náà Bible náà ṣe kọ́. So that's it, àwọn statistic tó yẹ ká mọ̀ nìwọ̀nyẹn. Okay, now let's see why. What is the problem? Christians need to die. They need to move Christian on the planet of the whole world. They must not remain. Well, Bible said about it. But what is the cause? We Christians were the biggest problem of our problem. Nobody. It's not Fulani. Fulani is just passion. Egbani. Òun ni ó ṣe fún Israeli. Dònú lónìí. Wọ́n ti ń bá Israeli. Ìgbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ Israeli ń jagun lọ́wọ́ lọ ni. Torí àṣìṣe wọn náà ni. Nípa ti pé kíni. Ti Nàìjíríà ti wá mo tẹ̀ ti fẹ́ ṣe mistake láti gbàgbé yẹn. Ọ̀rọ̀ tí Nàìjíríà ń fẹ́ ṣe. Ṣé mo sọ fún alẹ́ kan àwọn kan ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí pé irọ́ o wọ́n gbọ́dọ̀ máa wàásù nínú mọ́tò ni. Àwọn Israeli tó ń dán wò. Mẹ́tàlẹ́wù ló yọrí wọn o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ mọyì àwọn ilé tá ti destroy pẹ̀lú missile ni. Ìgbà tó yẹ pé díwèé kí wọ́n máa fògo fún Ọlọ́run, wọ́n fògo fún Ọlọ́run, wọ́n fògo fún missile torí because yẹ drone tó máa ń káàṣì àwọn missile tó máa ti jù wọ́n wá lọ ń ṣe pé àwọn many country wọ́n wá ń fẹ́ rà lọ́wọ́ wọn, wọ́n fẹ́ kó máa tà fún wọn pé torí pé òun nìkan 99% of missile that Iran tó ń jù àtàwọn Houthis àwọn tí ó wà ní other country wọ́n jìnnà sí Israeli gan o gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń ju missile sí Israeli. Okay, now wọ́n ti ń support America, ìyẹn ni Saudi ó ti support America, wọ́n support Israel, ẹ mọ̀ nǹkan tó ń mì ní. So ogun yẹn ti ń extend, ó ṣeé ṣe kó di ogun àgbáyé lẹ́ẹ̀kẹta o àti bẹ̀rẹ̀ ni, but ogun kan wà tí à ń fà lọ́wọ́ lọ látàsí sí ń lọ títí dọdún tó ń bọ̀, ojú ogun la wà, ojú ogun. So anytime anything can happen. Àti ń gbọ́ bí àwọn òròyìn yẹn ti ń ṣẹlẹ̀ ní gbogbo àdúgbò. Ìgbòho lè bá yín settle everything tán, àwọn tí náà kan yín tí òun lọ́ máa bá yín settle ẹ̀ ní, tí òun máa settle ọ̀rọ̀ ilé ìtàn tó ti ṣẹlẹ̀ láti 1700 years ago, tí òun máa settle ẹ̀. Ordinary 300 years tí Jésù ti lọ, èṣù dẹ̀ ṣẹ́gun ayé, ó dẹ̀ tàn kìrìsẹ́nì. Àwọn mùsùlùmí náà gbé tí wọ́n sí Friday, wọ́n ní àwọ̀ tèṣe tí ìtọ́lọ̀ sọ ní Bible, Quran làwọn gbé dání. It's okay, no problem. Quran díẹ̀ sọ pé Bible yẹ o ọ̀rọ̀ Ọlọ́run ni, and ó dẹ̀ resemble ara wọn díẹ̀. Okay, àgbà bẹ́ẹ̀ àwọn Christian gbà bẹ́ẹ̀. Christian ń pààyàn kì í ṣe wọn kan, àwọn náà ń pààyàn ṣùgbọ́n àwọn kankan wà tó ń pààyàn nu wọn. Àwọn ẹ̀nà máa sọ pé àwọn ń jà fún jihad, àwọn ẹ̀nà sọ pé àwọn ni terrorist, ìyẹn náà ń pè ní àwọn tí nǹkan tó fẹ́ ṣe ní Sharia law, wọ́n pè ní Sharia law. Ìlú wo ni question ni o, ìlú wo ni Sharia law wà tí àlàáfíà ti jọba ń bẹ? Ìjàlè rẹ̀ ni tó lè dá wa lóhùn, ṣáàrí kan kò sẹ́ni tó lè dáhùn ẹ̀, kò sí kankan lágbàáyé. Ẹ lọ wo Saudi àti àwọn bíi Qatar àti àwọn bíi Malaysia, all those settlement Muslim country, ẹ lè rí mùsùlùmí tó ń lọ bẹ̀ tó fẹ́ lọ máa ṣe nǹkan kan. Àwọn gan tẹ́lẹ̀ fún yín ní visa náà ju pé come and see and go yẹn máa jẹ́, yẹn ní visitor ẹ máa jẹ́. So àwọn ọmọ yẹ àwọn yóò gba alákatakítí nílùú wọn, ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ o kán ran mùsùlùmí lọ́wọ́ o, tó ogun bá dé o wọ́n máa ràn yàn lọ́wọ́. So okay, wọ́n ṣàmẹ́sọ̀ pé kánkán ka gbogbo àgbáyé, ṣùgbọ́n àwọn fúnra wọn ò ní wá jagun yẹn. Ṣùgbọ́n sì nítorí pé àwọn gangan Iran fẹ́ run Saudi, tó bá rí bọ́ǹbù ó máa jó ogun wọn tó ní kó ẹnìkan kan bẹ̀. So wọ́n ti wà ní ogun sí. Israeli tí ó dẹ̀ fa ogun bá rùn ààrẹ òun ni wípé ó sọ̀rọ̀ sọkúsọ sí Jésù. Kí ni sọkúsọ tó ń sọ? Òun ni pé you must not preach to anybody. Ti Nàìjíríà àwọn kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti inú mọ́tò náà,
kò sí òfin kankan tó fi àyè gba ká máa preach ní Nàìjíríà fún wa, kò sínú constitution. So that is 1999 náà dẹ̀ ti constitution yẹn. So tí a bá ṣẹ̀ṣẹ̀ wá ń jà ń sìn, ta ló fẹ́ win ní kéèsì a ti lose. So the only thing tó kù fún wa ni pé tó yẹ ká máa pariwo nísìn ni pé kí Yorùbá dá dúró. And nǹkan tó wà lọ́kàn gbogbo Yorùbá nìyẹn. Gbogbo lè tí Tinubu ń ṣe yẹ a kàn fà ìgbà nítorí pé tó bá lọ gbé fún Òbí àbí ẹni ọ̀dà fẹ̀lẹ́ mi ò ṣe ní pọ́tì o. So tó bá lọ gbé fún anybody inú wọn àwò Yorùbá máa lọ within let's say 6 months Yorùbá ti máa kúrò nílẹ̀ ẹni rí èèyàn kankan mọ́. Tẹ́ bá ti wá máa rí èèyàn àwọn tó bá ti jẹ́ mùsùlùmí yẹn máa ti wà wọ́n rò pé ẹ̀sìn wa ni wọ́n máa dùn. The next thing you see wọ́n kú sọ pé kọ́ máa sí mọ́ṣáláṣí mọ́, àwọn ò fẹ́ mọ́ṣáláṣí yín títí yín gangan, àwọn ò nílò anything tó jẹ́ ti infrastructure kankan tẹ́ ní, kò sí nǹkan tẹ́ ní tẹ́ pé wọ́n nídìí gbogbo ẹ̀. Nǹkan tó nílò ni àlùmọ́nì ilẹ̀ yín kan gbé fún China. China dẹ̀ ní nílùú wọn sí millions of people náà wá tán rí mọ́, wọ́n ti na pápá bora. So àwọn ta ló ràn wọ́n ṣẹ́, àwọn ló wà ní gbogbo àgbáyé tí wọ́n bá ti ṣe oríire tán, tó bá jí ẹrù ẹlẹ́rù tó bá jí tán àwọn á padà sílùú wọn. So business làwọn ń ṣe kiri, àwọn dẹ̀ ń wà lù kiri ni ẹ̀rí pé tí wọ́n ń jà wọ́n bọ́ ṣe ń jà orí wọ́n ń jàjà pé ilẹ̀ yìí o àwa la ní, wọ́n bá bọ́n ṣe ń bá àwọn bíi Philippines, àwọn Japan, gbogbo olú ẹ̀ tó yí wọn ká nọ́mbà jagun pé ilẹ̀ wa ní lójú omi nìyẹn o. Bẹ́ẹ̀ náà tó bá dẹ̀ ti ní island kan a rí pé irú àwọn yẹn ni àwọn tí ó ń fún wa ní wàhálà lágbàáyé. Chinese number 1, gbákejì ẹ̀ ni àwọn mùsùlùmí. Tó kàn jẹ́ pé the way tí Chinese fi ṣe tiẹ̀ ó ń lo ọgbọ́n orí ni, ó ń lo ọgbọ́n orí. Ẹ̀yin fúnra lè máa kó ẹrù yín sílẹ̀, ẹ̀yin fúnra yín lè máa para yín, fúnra wọn ni ó máa fúnra ológun jẹ ní ọ̀rọ̀ ẹ̀. tó tẹ bá gbé góòlù fún mi èmi á gbébọn fún yín, so bó ṣe rí nìyẹn. So àwọn ọba wa náà àwọn náà bá wọn dá sí, ṣùgbọ́n adarí gbogbo ọba wa kò tẹ́bàtà ó kàn ti ṣe sẹ́yìn. Nísinsìnyí gbogbo àti wà ní ìṣọ̀kan láti make sure pé kò sí nǹkan tí ó jọ àwa ń ṣe ọmọ Nàìjíríà gba Yorùbá. ẹgbọ́n ti Kẹ́mi náà, Kẹ́mi Badmus ní Amẹ́ríkà, ìdí tí àbíjàre ní Britain, ìdí tí ò fi lè wọlé nìyẹn. Ó yẹ kó lè wọlé ṣùgbọ́n tí wà náà ti rí pé ọmọ Yorùbá ti ń claim Yorùbá tó claim Amẹ́ríkà àbí Britain. Dájúdájú ẹni tó bá wọlé tán ó máa gbogbo epo tá à ń wà lọ́fẹ̀ẹ́ àmà nílé rí gbà mọ́. So nǹkan tí MK ó ṣe nìyẹn tí ò fi lè wọlé tó ti sọ̀rọ̀ jù, ó ti tètè sọ nǹkan tó àlọ́kàn ẹ̀ tó wáyé pé ó mọ̀ ní kó sọ pé ọmọ Nàìjíríà lásán bóyá ẹ̀ bá wọlé àwọn kan lè rò pé mùsùlùmí gangan ni ẹ̀ bá débẹ̀ tán pé ó dáa tó sòótọ́ náà, that's a Christian. Ó kẹ́ jẹ́ ká lọ sínú ìwé Nehemiah, nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí fún àwọn Kristẹni, nǹkan tí ẹ mọ̀, àwọn ẹ̀sìn tí ẹ gbà tí ẹ pera ní Kristẹni tí ẹ ń tanra yín jẹ, tí ẹ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Kristẹni. Kristẹni tí ẹ ń sọ tẹ bá jẹ́ Kristẹni, you need to know what is in the Old Testament and you need to follow it. So what Kristẹni tó mọ̀ nípa Old Testament, you are just putting yourself into destruction, and the destruction will just come onto you if not the grace of God. Orí ọ̀fẹ́ tá a rí gbà tọ́nà fi gbowó sílẹ̀ torí tá lọ jẹ́ Kristẹni ní kó lọ jẹ́ pásítọ̀ kan ni gbogbo àkàn máa sin pásítọ̀ yẹn ni, ta ló fẹ́ sì gbowó sì kò sí. Àwọn kankan wà tó bá rí gbowó wọn afẹ́rẹ́ lè máa ní pé jẹ́ kí n fọwọ́ kàn tẹ́ṣẹ́ aṣọ ẹ̀ kí n gba òwòsàn ni, so wọ́n máa rí gẹ́gẹ́ bí Jésù ni. So ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ jẹ́ pé majority èèyàn gba ti gbowó, majority torí pé a fẹ́ bọ́ lójú ogun ló jẹ́ ká gba ti gbowó, wọ́n gba ti gbowó. Ọ̀pọ̀lọpọ̀ bá ṣe ń wò yìí tó ti jẹ́ Yorùbá, ẹ̀yin bàbá aláṣọ ìfúnná wà o. Wọ́n ní o gbọ́dọ̀ wá sí Ìbẹ̀kí Lẹ́kí, o gbọ́dọ̀ wá sí Ìbẹ̀kí Lẹ́kí, tó bá wá wo ó máa dá nǹkan lẹ́nu wo àdógún o. Wọ́n ti lọ, Ìgbòho ti lọ wọn lọ́wọ́, kò sí nǹkan tó lè ṣe. Wo mò ń sọ fún wa, àwọn yẹn máa gbàgbé wọn ẹni soon ẹ ní rí wọn mọ́. Nǹkan tó ń jẹ́ Gani Adams wọ́n máa disappear, àwọn fúnra wọn gan máa sá ni, tí àwọn lè jà ní, tí wọ́n lè dúró pẹ̀lú Yorùbá ni, mélòó ni wọ́n. Ọ̀rọ̀ tí ogun Fúlàní kọ́ lélẹ̀, ṣebí Fúlàní ti ń sá, ṣebí àwọn fẹ́ kó wa sábẹ́ Fúlàní ni. Nǹkan tó ń ṣe nìyẹn náà nílùú ara wa lẹ́yìn sọ pé àgbọ́dọ̀ dé, ṣé àwọn ló ní Èkó ni, àwọn ló ní Lẹ́kì ni, kí náà sọ yìí.
ẹ wo ẹ fi àwọn ẹlẹ́mìtẹ̀ nínú ọ̀rọ̀ láti sọ lórí wọn. Ó yá jẹ́ ká ka Nehemiah chapter 10 verse 31 kí ló sọ. Nehemiah chapter 10 verse 31. Okay, I read. Bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọjà tàbí ohun jíjẹ wá ní ọjọ́ ìsinmi láti tà, àwa kì yóò rà á ní ọwọ́ wọn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ mímọ́, àwa ò sì fi ọdún kalẹ̀ sílẹ̀ àti ìfi agbára gba gbèsè. Ok, nǹkan tó ṣẹlẹ̀ níbàyí ni pé Nehemiah, ìparí Nehemiah ní ó wá ń ṣàlàyé fún àwọn èèyàn ọjọ́ ìsinmi. Ó máa ń láìkì torí ọjọ́ ìsinmi àwa kìrìsìtẹ́nì àmọ́ nǹkan tó ń pè lọ́jọ́ ìsinmi mọ́, a rò pé Sunday ló ń jẹ́ ọjọ́ ìsinmi. That is fake kìíní tá gbé dání. Ẹ lọ wo Google yín. Well, one thing ní tẹ́ bá lọ wo Google, tí ọkàn yín bá ti wà ní negative ẹ̀ ní rí nǹkan tó dá láíláí. You will see negative too. Your Google will deceive you. You will open the Google, the same Google. The other fellow that have good mind to go and find the problem of Sabbath day, you will see Sabbath day as the day of Saturday. But you that you have your mind as a Sunday, you will see Sunday. Because that is what in your heart. And that's what the Bible said. That's what God said. Only my down no gẹ́gẹ́ bó òrìṣà ọkàn wọn. A dá ẹ lóhùn gẹ́gẹ́ bó òrìṣà ọkàn. God is in everywhere. You think God is not exist. You just call yourself Christian and you are serious. So, ó sọ fún wa wípé tí ẹ bá mú nǹkan wá, tí ẹ bá mú ọjà wá, ṣe rí ń sìn àwọn kìrìsìtẹ́nì tó bá fẹ́ lọ church, á wọ ọ̀kadà, á wọ márúwá, á wọ Uber, á wọ àwọn mọ́tò tí ó ń lọ àsanwó. Ẹ̀ṣẹ̀ ni o. Ó ní Nehemiah ń sọ fún wọn bẹ́ẹ̀ yẹ, ọjọ́ yẹ àwọn tó ń tajà kò gbà wọ́n láyè. You don't need it. Mọ́tò yẹ gangan ò gbúdọ̀ ṣiṣẹ́. Mọ́tò yẹ ò gbúdọ̀ ṣiṣẹ́. Mọ́tò tó ní kò nídìí láti gbé èrò kó ní òun gbé lọ sí ṣọ́ọ̀ṣì. That's why I tell pé àwọn all these new churches of today, we call them born again churches. Wọ́n mú kí ṣọ́ọ̀ṣì wa máa wà ní street by street. Lágbolé ní everywhere. House fellowship wọ́n wá ń ṣe. Ìgbà corona ọ̀n dọ́gbọ́n sí ni. Ṣèbọn ṣe ní orí ọ̀n wá sínú ṣọ́ọ̀ṣì mọ́. Wọ́n lo lójú agbàgbé yìí náà ti máa pàdé. Wọ́n ṣe group fellowship bí àwa náà ṣe ń ṣe wọ̀nyí. Wọ́n ṣe. So in that case, ó yẹ kí ìyẹ́kọ́ tẹ̀kọ́ alọ́gbọ́n. Ṣé rí ogun kan tí ń bọ̀ láyé tá à ń sọ fún wa? Àìsàn tó ju COVID ń bọ̀. Ó ń bọ̀. Mi mọ̀ gbà yẹ o. Ó ń bọ̀. So àmọ́ pé nǹkan tọ́lọ̀ ń sọ kò sí kankan tó máa kọjá tí ò ní ṣe. So ó dẹ̀ sọ fún wa pé ọjọ́ Olúwa yẹn náà pè ní Sabbath day. Ṣùgbọ́n ọjọ́ yẹn ni àwọn kan wá ń tajà, àwọn gbé ọjà wá sí Jerusalem. Ṣé ń pẹ̀lú yẹn ti run? Wọ́n ṣe wá ń padà bọ̀ sí Jerusalem nísìn. Àwọn jẹ́ kan ọjọ́ Sunday, ọjọ́ Sabbath day yẹ, àwọn á kó ọjà wá àwọn àjòjì. Àwọn tó dẹ̀jọ́ ẹni tó fẹ́ tajà, wá tajà ní ẹnu ilé Olúwa. Ṣé dẹ̀ mọ̀ pé nǹkan tí Manasseh ṣe, tí ìkan náà wà tí òun náà ti wà burúkú yẹ, ìyẹn ni Ahaz. Ìyẹn náà wà tó yẹ pé òun náà ó fi ọmọ ẹ̀rú bọ nítorí pé kí ni ó ṣàfẹ́ bí Ọlọ́run nínú. So àwọn èèyàn bẹ́ẹ̀ wà. Mo rántí nígbà tí a máa ń lọ sí Gbàgádà, níṣe ni àwọn tó máa tajà á ti pọ̀ nílé rìn, mọ́tò nílé rìn. Mo rò pé wọ́n ti control ẹ̀ ń sìn, á ti control ẹ̀. So bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá lọ sí àwọn old churches tó wà ní ọ̀nà Ìbàdàn wọ̀nyí, torí màá rìn káàkiri. Tó bá lọ sí àwọn any church you go, ẹ máa rí wọn táwọn máa ta àwọn nǹkan wọ̀nyẹn. Wọ́n ta Bible, wọ́n ta almanac, wọ́n ta gbá, wọ́n ta wo picture pastor bí gbá pé ti redeem lẹ lọ ní ẹ̀bà ń bẹ́ẹ̀. Gbogbo àwọn churches wọ̀nyẹn business ni. Òróró tó bá ti church tó ń lo òróró ni òróró náà kúnlẹ̀ rẹpẹtẹ. Tẹ́ bá lọ sí ti Ọ̀tà, bẹ́ẹ̀ náà lè ṣe máa rí wọn lọ́nà ń bẹ́ẹ̀, lẹ máa rí tán máa ta oríṣiríṣi. So ní ọjọ́ Olúwa nìyẹn o. Ẹ gbọ́ nǹkan tó sọ.
You call me Bible. So and you are calling yourself Christian. What Christian are you? And your church, you call your church is a Christian church. What church is that? What handkerchief? Ojoluwa for miracle. What's that? Nǹkan tó against nìyẹn now. So ó ṣàlàyé lóṣìíríṣìí. Tẹ́ bá dẹ̀ tún lọ sí Nehemiah chapter 13 verse 15. Ẹ jẹ́ ká wò. Sorry, mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní chapter 10 yẹn ni ìgbẹ̀yìn, sorry. Kì í ṣe òun ni o. Ẹ jẹ́ ká lọ sí 13 verse 15. Nehemiah chapter 13 verse 15. Kí ni ibẹ̀ yẹn ti sọ? Okay. In those days saw I in Judah some treading wine prayers on the Sabbath, and bringing the sheaves tó ń sọ nípa ẹ̀yẹ ni àwọn onírúurú ọjà, àwọn bíi àpò ráìsì, àpò ẹ̀wà, àpò gàrí, àwọn tó ti dìpa tó ti wà lẹ́nu sack, òun ni bí àwọn grain, oríṣi grain, ẹ̀sọ́ àgbàdo, ẹ̀sọ́ ọkàbàbà, dáwà, bẹ́ẹ̀ lọ ṣá. Wọ́n gbé wá lọ́jọ́ sábàdé, lọ́jọ́ Olúwa. Wọ́n ti tún dì sí orí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn. Iṣẹ́ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni bí àwọn márúwá, àwọn mọ́tò tí ẹ gún ẹlẹ́sẹ̀ mẹ́rin wọ̀nyẹn. Ẹ fi gbẹ́rù wá. Wọ́n dẹ̀ tún wá ta ọtí wọn, àwọn wine, àwọn grapes, èso, àwọn oríṣiríṣi nǹkan á kó wá. Ó ní all manners of burdens which they brought into Jerusalem. Wọ́n gbé wá síwájú sí ilé Ọlọ́run ní ọjọ́ yẹn, ìyẹn ní Sabbath day. And I testify against them. Ṣé pásọ̀ àmúti ẹ̀rántí àwọn pásọ̀ láyé àtijọ́ wọ̀nyẹn? Àwọn náà máa ń takò orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní pé ẹ má tà mọ́ o, ẹ má ṣe gbá, ẹ má ṣàwò. Mo máa rántí àwọn almanac kan. Bàbá yẹn ń pariwo pé kán má ta almanac mọ́ o torí kinní kan, pé wọ́n gbé wọn àti ọ̀tá àwọn gbé wọn ti ra kinní kan ni ẹ máa pa àwọn kó kinní kankan ń pariwo ńgbà yẹn. Nígbà tí mo wá rí almanac yẹn, mo wá rí wípé nínú almanac yẹn kéwú náà fi kọ nǹkan sínú ẹ̀. So tó dẹ̀ jẹ́ wípé tí Ọlọ́run ni wọ́n ń ṣe náà fi kíní yẹn ṣe. So ṣe rí bẹ́ẹ̀ yẹn, nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó má máa ra àwọn nǹkan wọ̀nyẹn mọ́ nìyẹn. Àwọn èèyàn ń ṣe oríṣiríṣi ìjàmbá fún ara wọn. So but what am I saying ni pé àwọn èèyàn burú ẹlẹ́sìn méjèèjì yẹn, ọ̀ọ́kàṣẹ̀ sọ pé ẹ̀sìn mẹ́ẹ̀ẹ́ta nílẹ̀ Yorùbá yẹn àtàwọn tí ó jẹ́ Fúlàní tó fẹ́ run wá yìí, wọ́n ń lo ẹ̀sìn yẹn, wọ́n fi ń ṣe bójúbójú, wọ́n sì ń tako àwọn lẹ́sìn yòókù. Pàápàá jùlọ àwọn tẹ̀ fẹ́ run ẹ̀sìn oníṣẹ̀ṣe ni. Nígbà tí ẹ̀yin bá fẹ́ run oníṣẹ̀ṣe tẹ́ fẹ́ hàn pé ẹ̀ ń sọ̀rọ̀ sọkúsọ sí Ìgbòho nìyẹn. Irú ọmọ tí a sọ lẹ́ẹ̀kan yẹn tí wọ́n bá olólùjà, abẹ́mọ̀ pé gún ni Ìgbòho ni, abẹ́mọ̀ kó mọ́lé gún ni. Ẹ̀ ń sọ fún wípé nǹkan tó ń ṣe ò dáa lẹ́ ń sọ yẹn náà. So why tẹ́ wá ń wá olùgbàlà? Ṣé rí ìdí tí Ọlọ́run fi lo Ìgbòho fún yín nìyẹn? Torí tó hàn pọ̀ tó bá lo mùsùlùmí, àwọn alákatakítí máa pa yín pátápátá ni. Ṣé wọ́n ti ní plan ẹ̀rẹ́dẹ̀ wọ́n máa pa yín pátápátá ni? Á dẹ̀ pa àwọn innocent muslim tó wà láàrin wa tó jẹ́ ọmọ Yorùbá, àwọn ọmọ olójú Yorùbá tó jẹ́ mùsùlùmí, wọ́n máa pa wọ́n sọnù. Wọ́n mọ̀ wà burúkú nú wọn. Ó ní ẹ fi rí pé tí wọ́n sọ pé no Sharia law in Yorùbá land, no Sharia law in Yorùbá land. Nǹkan tá a dúró fún ìyàwó tó jẹ́ ọmọ bíbí Yorùbá. Okay, now àwọn mùsùlùmí náà support point yẹn because ọmọ alálùbáríkà ni wọ́n, ọmọ mùsùlùmí àbí ọmọ Yorùbá ni wọ́n. Bẹ́ẹ̀ náà àwọn kìrìsìtẹ́nì náà àjàjà ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Tí ẹ bá dẹ̀ fẹ́ jẹ́jà ẹ̀sìn, máa sọ fún yín pé àwọn jagunjagun wa, àwọn tó pọ̀ nu wọn mùsùlùmí, àwọn díẹ̀díẹ̀ kìrìsìtẹ́nì náà tó wà ń bẹ̀. Máa sọ fún yín pé you will lose your Christianity in that nation of Yorùbá.
it's almost getting to lose tọ́lọ́ fi gbé ọ̀hún ṣe rí àwọn prophet wa. We have a great prophet. Prophet Ṣẹ́gun is there. Prophet Marcus is there. Why God not bring them in our front to be like Igboho? Mo tẹ̀ jẹ́ ìbára Prophet Marcus a sọ fún mi pé òun láyẹta tó máa fi máa lọ gbàbọn. Òun dẹ̀ ti dàgbà. A sọ fún ẹ pé òun ti above 60. So kí ló fẹ́ kó lọ máa ṣe lójú ogun? Ẹ dìde fúnra yín, mo tẹ̀ jẹ́rìí wọn. A ní kẹ́ dìde fúnra yín ni. Ẹ gbàdúrà fúnra yín. Ẹ túra yín sílẹ̀ fúnra yín. Ẹ ṣe fẹ́ Ọlọ́run. Ẹ bó ṣe máa ń takò àwọn pastors and Christians. Á takò yín. Bẹ́ẹ̀ náà ni Pastor Ṣẹ́gun, Prophet Ṣẹ́gun. Òun náà máa takò yín. Because ó rí i pé ẹ serious. Láyé àtijọ́ tó bá fẹ́ lọ sí CAC, ó ní yẹtí tó gbọ́dọ̀ wọ̀ sí tìǹà. Bẹ́ẹ̀ tó bá rí ọ̀pọ̀lọpọ̀ CAC ń sìn, wọ́n ti wọ yẹtí. Bẹ́ẹ̀ náà á tẹ̀ sí rí mo rò pé tí orí ṣíṣe ẹ̀ náà nílé ṣe ń sìn. Bẹ́ẹ̀ tí ọkàn wọn kọ́. But all of us were wrong. I know how many years ǹjẹ́ àgbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ó ẹ̀ mọ̀gbà tí Bible ti délé Yorùbá ni. Kí la fi ṣe? Bible wọn àwọn kí la fi ṣe? Nothing. Àwọn jagunjagun ayé àtijọ́ ti lọ, gbogbo wọn dẹ̀ gbìyànjú. Wọ́n sapá, wọ́n ṣe gbogbo ẹ̀. Well, Christianity ta mú ní bọ̀wọ̀wọ̀. I lose everything. Ara nǹkan tí a fi rí ilẹ̀ kí Yorùbá kó rù ní Nàìjíríà nìyẹn. Because we are wrong. Bọ́lá Ìgè ó kú lórí ẹ̀ náà. Wọ́n pa torí ẹ̀. Bàbá Awólọ́wọ̀ ó kú nítorí ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ṣe tí Tinubu kan tí ọgbọ̀n yìí tó bá ń pa wá báyìí tó bá pààyàn báyìí bàbá Tinubu á ní pé àwọn olópa wọn kàkà bẹ́ẹ̀ akówó lọ sí nọ́ọ̀tì ni. Nọ́ọ̀tì ló máa lọ ṣe lórí. Ẹ má bínú, ẹ pẹ̀lẹ́, ọjọ́ ṣọ́ọ̀bù àwọn ọjà wọn á kówó gidi fún wọn. Kọ́bọ̀ kò ní fún Yorùbá. Wọ́n á ní ọmọ wa lélẹ̀ máa jẹ́, ilé máa bẹ́tà ju ilé tí ó pèrè ní ọmọ Yorùbá tó ti rúlì nígbà ogun tó wá rúlì nígbà alágbájá. Àwọn ọlọ́kọ̀ gbé fún o, ní ẹ̀wọ̀n náà ti gbé jáde o. Tí wọ́n ti wá ẹni tó máa lè ṣe hàn rí. Wọ́n dẹ̀ wọ́n pé Tinubu yìí ó ti máa ń sọ dáadáa yìí pé àwa lè gbà ká máa jẹ́ wọ́n Nàìjíríà láyéláyé kò gbà. So bẹ̀tìgbà tó ń rí pé ìwà burúkú tó ń wù sí Yorùbá dájúdájú tiwa ló máa ṣe. Òun náà ní Muslim ticket. Ibi tí Buhari ti gbé sílẹ̀ bẹ̀rẹ̀ máa ti bẹ̀rẹ̀. Wọ́n rò pé ó wà lẹ́yìn wọn. Ó gbọ́n sórí tẹ́lẹ̀tro. Wọ́n gẹ̀ẹ́sì áyán. Wọ́n gẹ̀ẹ́sì áyán ni o. Ọlọ́run jà fún Yorùbá. Ṣùgbọ́n Kìrìsìtẹ́nì ò serious. Serious kẹ́ wo nǹkan tí Bíbélì yìí tẹ́ gbé sọnù kẹ́ gbé dìde. Àwọn nínú òfin mẹ́wàá ẹ dẹ̀ sọ nǹkan tó tóbi ẹ dẹ̀ sọ sọnù. Ẹ sọnù ẹ gbé sígbó. Àwọn pásítọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n á ń pariwo ń sìn. Wọ́n ń rí ìnáwó gbọ̀ràn tó ń rí ìran bí Nàìjíríà ṣe máa dá ni. Bí Nàìjíríà ṣe máa dúró. Nàìjíríà tó ti kú. Nàìjíríà ti kú. Wọ́n ti sọ sọnù. Ó ti sọnù. Fúlàní kan wò ni. Bóògó ti jẹ́ tọ́lọ́run Fúlàní ò ní débẹ̀ mọ́. Bẹ́ẹ̀ báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Ẹ̀yin náà ni ẹ dìbò fún Tinubu. Ẹ bá lè dìbò fún. And àdúrà náà ni pé kí Tinubu kó mọ́ àdébẹ̀ lẹ́ẹ̀kejì o. Kó wá sọ wá sórí tọ́lẹ̀tì ro. Torí tó bá lọ ṣe nǹkan míwẹ́. Ó wọlé o. Ogun. Kò wọlé o. Ogun. Wọ́n máa jà lórí ẹ̀ gidi gan. Fúlàní ò ní gbà o. Kí Tàlùbọ̀ kókó wọjú ẹ̀ o. Tòrán mọ̀ yìí pé tí Tinubu bá ti wọlé. Àwọn gan ti ń sọ̀nà o. Wọ́n ti ń sọ pé Tinubu o ní ṣe lẹ́ẹ̀kẹta o. Ẹ̀ẹ̀mejì péré ló máa ṣe o. Torí wọ́n mọ̀ pé tó bá lọ ṣe kẹta yẹ fún pé àwọn Fúlàní ò ní àǹfààní mọ́. Ó dẹ̀ ti ń ṣe àwọn légungun báyìí. Ṣé rí gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣe yẹ òun náà sọ pé àwọn sọ̀pọ̀tì mọ́. Wọ́n ti dìbò fún, wọ́n ti wọlé o. Gbogbo nǹkan tí Tinubu ṣe ló ń bọ́ sí. Tinubu dẹ̀ ń fi agbára ń ṣe gbogbo nǹkan, òun dẹ̀ fọgbọ́n ṣe. Ọgbọ́n Ọlọ́run ni o. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni o. Ọlọ́run ń ṣe àwọn nǹkan yẹ o ti pátíkùkù ni o. So bẹ̀tẹ̀ yín Christian ojúṣe yín yẹ kẹ́ lọ ṣe. Tí ẹ bá ti fẹ́ kán run yín sọnù, ẹ lọ ṣe nǹkan tí Bíbélì sọ. Èèyàn ni Nemáyà yìí náà. Ọmọ ọ̀dọ̀ ni náà. Ọmọ kékeré ni tó ti lọ sóko ẹrú náà. Ó dẹ̀ gbọ́ gbogbo ròyìn tó ṣẹlẹ̀ sílùú ẹ̀, ó dẹ̀ dìde. Ẹ̀yin Christian kò máa ń ta yín lára ni. Bẹ́ẹ̀ náà ẹ máa gbàdúrà àdúrà tó wrong prayer. Gbogbo churches á máa gbàdúrà fún Nàìjíríà. Lord repair Nigeria. Lord Nigeria must not destroy. Churches tó bá ti ń gbàdúrà àdúrà yẹn ó yẹ kẹ́tẹ̀ kúrò ní church yìí nínú. Because that church is not serious. Kò sóòótọ́ ẹlẹ́tàn ni pastor yẹ. Pastor yóò ń ṣe ọmọ Ọlọ́run tó tọ́.
tó ń gbàdúrà pé kí Nàìjíríà ti dá wà kò sóòótọ́ nítorí pé òun fúnra ẹ̀ aláìṣòótọ́ ni. If you are a real Christian and you believe in complete Bible, you need to believe the word of God and do what is needed. But àwọn church kan wà tó lè ṣe wọn kan o torí pé kí ni wọ́n control wọn láti abroad ṣé apostolic faith la fẹ́ sọ báwo la apostolic fẹ́ ṣe nǹkan tí à ń sọ yìí ó máa difficult, it's impossible. It's the whole world church. What about Jehovah's Witness? It's impossible. They cannot do it. It's from the top. It's impossible. So why can't you do by yourself? Is it compulsory? Are you following church? Is it church will take you to heaven? No. It's ẹnì kọ̀ọ̀kan ní ìwọ nìkan ló máa gbéra even though ẹ lè jẹ́ odidi ìdílé ẹnìkan ṣoṣo ló máa dọ́run bẹ́ẹ̀ ẹni tọ́kàn ẹ̀ bá mọ́ ó ní ẹni ta ni yóò gòrò òkè Olúwa lọ ẹni ọlọ́wọ́ mímọ́ àtàyà fífún àwọn nìkan ló máa gòrò òkè àwọn ló dẹ̀ máa rí olùgbàlà ló máa rí Jésù. Àwọn méjìlá ni náà ẹ̀dẹ̀ rí iye ń tiẹ̀ olè oríjú kòkòrò ó fẹ́ di mílíọ̀nìà ó fẹ́ gun limousine ó fẹ́ gun plane ó fẹ́ ṣe gbogbo ẹ̀ ó fẹ́ kọ́lé ó fẹ́ di mega church ó fẹ́ ṣàṣe gbogbo ẹ̀ ní ayé kò lépa ọ̀run tó bá dénú ilé ẹ̀ máa kún fún mábùn ni. You already enjoying the world. That's why you cannot speak the truth because they are paying you your salary. It's not problem if they pay you salary. What can't you stand for the Lord? And you see people follow you. You can lose your church. You can lose everything, but you could not lose heaven. Is that not enough for you? Why can't you do your program with yourself, even though if you have no children, no wife, no family? Why can't you do it alone? It's what you can do alone. Ṣé bọ́lá ọ̀run fẹ́ sìn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ti rọ o pásọ̀ yẹ làwọn èèyàn wá sìn kì í ṣe Ọlọ́run church tó ń lọ yẹ wọ́n fẹ́ di olókìkí bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí wọ́n lè dèèyàn ńlá ní ṣọ́ọ̀ṣì yẹn ni owó náà ń lépa náà. They are not running after God. And that's why it's simple word, you cannot follow it. The word of God, they are not following it. If you are the child of God, why can't you follow the word of God? Sabbath day is a Sabbath day or Saturday. Why is Sunday? What is sinner? A fallen angel? It's like devil now. Oh, they change you, come on, Lord, as the way he deceived Adam and Eve, and he deceived the whole world, the whole Christian. It's not Brother Paul, it's not Timothy, it's not all those great men after Jesus Christ for 3 decades. Àwọn yẹn kọ́ ló tàn jẹ àwa yìí náà tàn jẹ now 1726 years ago. Àdèdúró síbẹ̀ náà èèyàn kan tẹ́ ń ronú ni ogun yẹn dẹ̀ ń wá mọ̀dí tó ogun fi wá tán fi ń pa wá ó ti dúró ó ń bọ̀ ó fẹ́ wá lé náà ó fẹ́ wá kọ́ àwọn àyàn fẹ́ lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n máa gbọ́ o ó ní tó máa padà tí ó máa rí gbàgbọ́ bí tí rọra ń pa ni mo náà ti fẹ́ rí gbàgbọ́ ọ̀dà. Oh, ní experience nípa power of darkness. Oh, ní experience nípa spiritual thing. You will never hear the voice of God. You never know who is Jesus Christ. You don't know how he's working. You cannot pray for the dead somebody to rise up. You cannot even heal yourself or take place of healing your family. Everything you go to hospital, you take medicine. Who are you serving? You are deceiving yourself. You are not serious. You are not a good Christian. You are deceiving yourself. Tó bá kú, báwo ló ṣe fẹ́ dọ́run? Ó gbọ́n nǹkan tí Hebrew chapter 11 sọ ni. Go and read the Hebrew chapter 11. Ó ní láìsí ìgbàgbọ́ tí ò bá ní ìgbàgbọ́ ò lè wú Ọlọ́run. You cannot please God. God will not satisfy with you. Your salvation, your belief, your everything is nonsense. You waste your time. You're deceiving yourself. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ìgbàgbọ́ nínú ewé àtegbò. It's not a problem. Ewé àtegbò kì í ṣẹ̀ṣẹ̀ oúnjẹ ni now. It's not a problem. But it's a big problem. Tó bá rí mi ṣe o lè rí pé Mùsùlùmí mi ò lè láti kékeré mi ni tí mo pa èsì mi ní jẹ àwọn òbí mi pa mi bá wọn jẹ ajá I'm not eating all those kind of things, but you can eat anything. It's not a sin. I'm not preaching about food. It's whatever you like you can eat. Ejo mo ń jẹ rẹpẹtẹ, but now I cannot eat all those things again. Mi ń jẹ no. Me jaja, me anything blood, I'm not eating it. The same thing, food. Mi sọ wàásù nípa oúnjẹ fún ìwọ fúnra ẹni o. Tòbórí tó bá lọ wà nílùú tó yẹ pé oúnjẹ tán jẹ ń bẹ ẹlẹ́dẹ̀ ni tí wọ́n dẹ̀ jẹ ẹlẹ́dẹ̀ wo ebi apá ẹ kú. So kì í ṣẹ̀ṣẹ̀ o.
kì í ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nítorí èmi àwọn members mi they can eat whatever so bẹ̀tẹ̀ mi nìkan ló dá yàtọ̀ so that's my own belief and that's the way God give me the grace so bí ó bá ṣe mú wá ṣe mú Ọlọ́run lọ́nà àṣẹ mú ẹ bí ó bá ṣe fẹ́ sí láṣẹ máa bẹ́ẹ̀ rìn it's not a hidden God it's a God that is tó jẹ́ pé ó fi ara ẹ̀ fún ẹni tó bá fẹ́ ni wọ̀ fún ni tẹ́lọ́rùn ni so God will help us so well the word of God is perfect and is ó jẹ́ nǹkan tí ẹnì kankan kò lè yí padà tó bá wù ẹni wọ̀ fún ìtẹ́lọ́rùn ṣùgbọ́n mo sọ fún wa wípé ogun tá à ń jà lọ́wọ́ ogun ẹ̀mí Ìgbòho ní bá wa jà kò dẹ̀ ní ran anybody lọ́wọ́ wọ̀ fúnra ẹni so ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kọ́ leléyìí ọ̀rọ̀ pásítọ̀ kọ́ leléyìí ọ̀rọ̀ ara ẹni ìyá ẹ my mother is not my follower but nígbà tó kú tí hospital kọ́ tán ní kó wá gbókú ẹ̀ pé kó má jẹ́ kó kú sí báyìí pé à ń sanwó gidi kan tó gbé lọ hospital that is 1998 or so that's it she's still alive today almost it's getting more than 94 years old now she's still alive so tó bá fún mi lówó lọ́jọ́ ẹ̀ kí n lọ gba Jésù túrọ̀ bàbá wa dáre kí bàbá bá dáre kó jẹ́ kí n gba Jésù sínú ayé mi báwo ló ṣe máa láǹfààní yẹn tá a fi wà láyé wọn ní eyín dùn wọn náà ní the hospital for what why can't you pray to God èmi náà lè experience ẹ̀ náà Ọlọ́run abdé bá mi yọ eyín yẹn sọnù ni ẹ wo bí tẹ bá ti bá Ọlọ́run ìdílé máa mọ̀ mọ́ so ṣé màá ṣe wàá máa wá pláyà wàá máa yọ àbí kí n gbé lọ sí hospital fi kí ni hospital for what reason even though inside the stomach anything in the body àìsàn wọn lè yan ní tìmí ní rí Ọlọ́run máa ṣiṣẹ́ yìí láṣepé ni before he heal somebody he must heal me á mú kí àìsàn wá sínú ayé mi tó bá dé wá sínú ayé mi á dẹ̀ gbàdúrà dẹ̀ lọ kí ló fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ ẹsẹ̀ kan ni ojú ẹ ní problem ẹ ní ìbí mi ojú mo fi ń ka Bible ń sìn ẹ wo ẹni tó rí náà rí náà ẹni tójú ẹ fojú àlá Ọlọ́run wa nìyẹn so ilé ò nídìí pé káṣẹ pé jáwọ́ ewé tajà ọlọ́tún náà tún gbé ewé tajà olóṣèlú sí gbà inú ò nídìí gbogbo ọyẹ just speak á dẹ̀ dẹ lóhùn